Adáṣe ní mọ̀ ìbà ọgbọ́dọ̀ mọ̀. Adáṣe ní mọ̀ ìbà ọgbọ́dọ̀ ní. Ọlọ́jọ́ èmi mojú bàbá àgbà Àyìndé kí n tó máa ṣe eré o Àyìndé. Ọmọdé àgbo tàlásó orí mi má jẹ́ àròjẹ mi, orí mi má jẹ́ àròjẹ mi. Ọ̀rọ̀ tá a jọ sọ kó má ṣe gbàgbé o. Àwọn ìtàkùn kọ́ sẹ́yìn kó má ṣe gbàgbé o. Ṣé bá jíjọ́ gbèrò pé máa lówó láyé mi o, àjíjọ́ gbèrò pé máa lọ́lá láyé mi. Ẹni gbàre alẹ́ Ọlọ́run ló fún wọn, ẹni gbàre ọ̀sán Ọlọ́run ló fún wọn, ẹni gbàre òwúrọ̀ Ọlọ́run ló fún wọn. Adáni wáyé tí dání tán ó wá kù sọ́dọ̀ àtúnidá o. Àkúnlẹ̀ Ọlọ́run làdélé ayé bá, àdáyé bá ò làdáyé ṣe o, àtẹ̀lé ayé bá ò làdáyé rí. Ẹ má pa kádàrá mi dà sábúrú, ẹ má pa kádàrá mi dà sábúrú. Mo ṣe bá Ọlọ́run ìbá Ọlọ́run. Ànúnú mànú lọ́rì bá ń gbére wá, ànúnú mànú lọ́rì bá ń gbére wá. Orin mi tí mo ń kọ ètò Adéwálé, wákà mi tí mo ń kọ ètò, wákà mi tí mo ń kọ ètò Adéwálé o. Ànúnú mànú lọ́rì bá ń gbére wá. Agarawu wa òjò bí o, agarawu wa òjò bí o. Wọ́n rán wọn lóbì àjẹdọ́rùn ayé ìṣòro. Wọ́n ní gbígbẹ lápò wọ́n fi dúdú yẹn wá. Agarawu wa òjò bí o. Bọ́ìsì ká lọ bá fìlà tiẹ̀, bọ́ìsì ká lọ bá fìlà tiẹ̀. Lọ ságàràwú ọ̀rẹ́ lọ ságàràwú tábó mọ̀ ọbẹ̀. Bó bá dojú náà bèrè agboolé Ọya, wàá rí fìlà Ẹ̀gbá. Kíákíá kó wá bá wà lọ́nà, kò yá tètè o ọ̀rẹ́, kò yá tètè bá wá fújì làwà. Kájíjọ mi agbá mi ní ìkìlọ̀, ẹni dúró ẹni bẹ̀rẹ̀ tálẹ́pẹ́ wá wá. Wá sí ìwò Àyìndé o. Oríndòwó oríndọ̀ọ́là ló jẹ́ ń wá dúpẹ́ o. Oríndòwó oríndọ̀ọ́là ló jẹ́ ń tọpẹ́ dá. Bíṣẹ́ bá ti lálùbáríkà ọpẹ́ ló yẹ kẹ́rù ó dáa. Oríndòwó oríndọ̀ọ́là ló jẹ́ ń wá dúpẹ́. Olúwayé fújì mú gbére táwí dé o. Ọlọ́run ló ṣọlá fújì látijọ́ o. Àyìndé wá sí ìwé rí. Bó bá wá dúpẹ́ orí àgbà mí sí o. Amdáwà ṣùkúrà mo dúpẹ́. Ìbà gbogbo àwọn tó ti ń lù fújì látijọ́ rí. Látàyé àjí sàárì ààyè àjíwèrè kó tó wá dórí fújì ti sìnyò. Kó tó wá dórí Agbájé lọ́lá mi bàrí wọ́n dá mi o. Dr. Síkírù mi Àyìndé Adé o. Bàrísátì mi ìbà ẹni mo ṣe o. Agbájé lọ́lá dẹ̀ndẹ̀ ẹ̀gbò orí ẹ̀ ṣálẹ̀ ti yí padà. Agbájé lọ́lá ọba wọ̀nà ẹkú oríire o. Agbájé lọ́lá adẹ́yìn mi kábàárí wọ̀nà ẹkú oríire. Àyìnlá Àsákì Akọ́láwọlé bàmí lọ́rí mi Àsákì ìbánimọ̀ṣe. Ìrẹ̀lú ọba kọ̀nà ọjà ọmọ lọ́tà lóòláwó. Ṣẹ́rẹ̀ ìrèlé rẹ̀ nà ìgbèrè bí okúdù. Adẹmọ ògún ọ̀wẹ́wẹ́ ọ̀wàrà bẹ́ẹ̀ lu ọ̀pẹ. Ẹni bá ń ṣeré kó múra síre o. Ẹni tó ń ṣe ká kó múra síkà o. Àtòrè àtìkà ìkan kìí gbé. Ọlọ́run ọba ló mẹ́ni tó lè rọ́rùn wọ̀ nínú wa. Torí èyí ẹgbá ẹ ṣe rere, ire ló pé ara mi ẹ má ṣèkà o. Ẹni bá ń ṣèkà bọ́díjọ́ kan á kú, á fi lé ààyè ilẹ̀ àgbọ̀rún lọ. Ìkà pé ẹ má ṣe kà òre ló pé. Ajíkọ́ má dàbí ẹbẹ̀rù Ọlọ́run ọba, aburú ò pé òwò ẹ̀yìn èèyàn mi. Ẹni bá ṣèkà bọ́dí níjọ́ ọjọ́ kan òwe ẹsẹ̀ wá dúró.
níwájú ọlọ́run àròjọ. àwa ojú tẹ̀lómi lọ kò dín kó lè gẹ́gẹ́ ní àyè àwa elégbè lẹ́yìn ẹ̀pẹ́ o bórí bá díjú bá wà ládìtú ìbá Síkírù ọ̀gá Láyìndé o. mo lọ́lọ́run lẹ́yìn mo bólúwa dúró ọkàn mi balẹ̀ kíní kan kò ní ṣe mí àwa yóò máa jẹ́ orí a kì ó sì ṣèlú àwa yóò máa lékè ṣáá lọ́jọ́ ayé wa gbogbo èmi àjò wà tún gbẹ́sẹ̀ sókè pé bàbá ṣe púpọ̀ fún mi tètè mi ọ̀rọ̀ mi ti díjó ọ̀rọ̀ mi ti dayọ̀ ẹni nígbàgbọ́ arére níbẹ̀ àjọba adádé ògo. ẹni tó bá nígbàgbọ́ arére níbẹ̀ àjọba adádé ògo àjọba adádé ògo ẹni nígbàgbọ́ arére níbẹ̀ mo rí rí sí i. àjọba adádé ògo. Suena, suena. You're looking fresh, looking good every day. Kí ni àṣírí ẹwà yìí? Ọlọ́run ni àṣírí ẹwà. My big brother, I'm proud of you. I am proud of you. Ìlú Èkó wà very proud of you. Tó bá ti joyè Èkó, tọmọdé tàgbà, gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, gbogbo kọrinkọrin, gbogbo pèdèpèdè. Olú ayé rèé pẹ̀lú àṣẹ àwọn tó lè kó pẹ̀lú àtìlẹ́yìn gbogbogbò. Torí bàbí ni jó wà ojú sálà fi. Sólè ní kọ́kọ́ jókòó ni bọ́dà onílé àwọn méjèèjì kan torí nílé K1 kò sí àlejò rárá àti rárá we are all free with you. Báyọ̀ wá ti dòṣà nílé lóko ó ti dòṣà nílé lóko tọmọdé tẹ̀ lágbà ló ń gbé wa ga. Báyọ̀ wá ti dòṣà nílé lóko ó ti dòṣà nílé lóko tọmọdé pẹ̀ lágbà ló ń gbé wa ga. Ètò yìí ò ní ìbàjẹ́ o àdúpẹ́ ṣe ẹ̀yin tẹ́ ń gbé Báyọ̀ wá gẹ̀gẹ̀ nílé lódò àdúpẹ́ ṣe ò wá tí náà ò ní ìbàjẹ́ o Báyọ̀ wá ń dúpẹ́ àdúpẹ́ ṣe ẹ ṣe púpọ̀ Báyọ̀ wá tẹ́rí yẹn ó ti dòrìṣà Báyọ̀ wá tẹ́rí yẹn ó ti dòrìṣà nílé lóko ó ti dòrìṣà bàbá Tùnú ó ti dòrìṣà o. K1 ń darí yẹn alátìlẹ́yìn ló jẹ́ fún wa o. K1 the ultimate K1 ń darí yẹn alátìlẹ́yìn ló jẹ́ fún wa o. Wọ́n ní bójú ò bá tẹ̀yìn gbẹ́tì. dájúdájú bójú ò bá tẹ̀yìn gbẹ́tì. K1 Báyọ̀ wá mọ́ K1 tẹ́rí yẹn Báyọ̀ wá tẹ́rí yẹn alájọṣe pọ̀ láàjẹrùnra wa. K1 ń darí yẹn pẹ̀lú Báyọ̀ wá alájọṣepọ̀ láàjẹrùnra wa. Báyọ̀ wá tẹ́rí yẹn Báyọ̀ wá tẹ́rí yẹn pẹ̀lú K1 alátìlẹ́yìn láàjẹrùnra wa o. Àwọn àdúpẹ́ lọ́wọ́ gbogbo ará Èkó. àdúpẹ́ lọ́wọ́ yín èèyàn fàdúró ti tẹ́ ń fọ̀nà Báyọ̀ wá. àdúpẹ́ lọ́wọ́ èèyàn àdúró ti tẹ́ ń fẹ́jà Láyìndé. Báyọ̀ wá tẹ́rí yẹn K1 yẹn alájọṣepọ̀ láàjẹrùnra wa. Alábàámbí o ti dáwọ́ yá ó dáwọ́ lẹ̀ ó ti dáwọ́ yá. Alábàámbí
ti náwó yá. àwọn nàìjà bàbá ní sùúrù ohun tó lọ àbọ̀. àlọ́mọ nàìjà bàbá ní sùúrù ohun tó lọ àbọ̀. ohun tí yóò tó mọ ló máa ṣẹ́kù gbogbo àfojú rí. èyí tí yóò tó mọ ló máa ṣẹ́kù gbogbo àfojú rí. ohun tí yóò tó mọ ló máa ṣẹ́kù gbogbo àfojú rí. ohun tí yóò tó mọ ló máa ṣẹ́kù gbogbo àfojú rí. ọmọ nàìjíríà bàbá ní sùúrù ohun tó lọ àbọ̀. ọmọ nàìjíríà bàbá ní sùúrù ohun tó lọ àbọ̀. K1 the ultimate king of Fuji, king of Fuji. Mo sọ fún yín mo ní àgbàlá Fuji láwà. K1 the ultimate. Congratulations. Fún K1 gbogbo ohun mèremère tí Ọlọ́run ṣe tí K1 dẹ̀ kà fún tí ò tiẹ̀ yọ yín lójú bẹ́ẹ̀ tí ẹ̀ rírò rárá. Ìbínú ọkọ̀ náà tá à ń sọ̀rọ̀ pa ẹ̀rẹ́. Ìbínú ọkọ̀ náà tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀rẹ́. K1 special edition ẹ ti ń gbọ́ ní nǹkan navigator tẹ́ bá ń sọ̀rọ̀ navigator ó wà nínú ọgbà mi báyìí lóríṣiríṣi tẹ́ bá ń sọ̀rọ̀ Lamborghini tẹ́ bá ń sọ̀rọ̀ limousine ó wà ń bí lóríṣiríṣi ṣùgbọ́n irú eléyìí customized car customized ìtẹ̀lẹ̀ everything customized mainly for K1 the ultimate. Wọ́n ní ọkọ̀ eléyìí tẹ̀ ń wò yìí ẹ ti ń rí Mercedes Benz lóríṣiríṣi ṣùgbọ́n eléyìí ọkọ̀ eléyìí náà ń pè ní K1 the ultimate. Ẹ̀yin náà ṣáàrí adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. K1 special edition tẹ́ bá wo táyà K1 ni bá wo táyà K1 ni bí a wo steering. À ń sọ̀rọ̀ kan nínú ilé K1 the ultimate à ń sọ̀rọ̀ K1 automat K1 automat ṣé lára special edition K1 automat ẹlẹ́lẹ́. launching pad K1 automat. We have series of it. Our customized car. Mọ́tò ìṣe wà yìí. A lè gbé gbogbo ẹ̀ kúrò. A ṣe gbogbo. Ṣé pé nǹkan tẹ̀ ń sọ ni wípé ní K1 automat. K1 automat a lè gbogbo dashboard yìí a lè change ẹ̀. A change gbogbo dashboard yìí a sọ di nǹkan míì. Bí ṣe ṣe ìyẹn máa fi bùtì ẹ̀ hàn yín sìn. A máa customize ẹ̀ ṣọ́ọ̀ṣì òbò jẹ́ pé seat gan seat ìjọba fẹ́ kí seat kó yí sí. Tàbá fẹ́ kó yí báyìí. Sẹ́yìn kẹ́yìn. Mo ti wo eléyìí náà mo rí pé K1 ni eléyìí náà gbogbo ìtẹ̀lẹ̀gàn pàápàá K1 ni steering K1 ni ṣé pé bí èèyàn bá tún ṣe wá fẹ́ sí. Bí èèyàn fẹ́ big screen. Kéèyàn fẹ́ big screen níwájú rẹ̀ pé bí gbogbo bí ìṣe tóbi tó yẹ o wọ́n á redirect yẹ. síbòmíì. Agbo screen sí i. ọ̀rọ̀ lágbájá tó gbọ́ kúkú ojú. tó gbọ́ sẹ́kùlé ooo lómìnà gbẹdánù. special edition òun ni ẹ̀ ń wòye bulletproof ni bó ṣe wà yìí ìbọn òràn. Bulletproof. Báwo lẹ́yìn bó ṣe wà yìí. Double layer ni. Bulletproof ni mọ́tò yìí náà báyìí. Bó ṣe wà. Wonderful. Gbogbo ẹ̀yin ọlọ́lá ẹ̀yin gbajúmọ̀ lásìkò báyìí ọkọ̀ tí èèyàn máa wà nínú ẹ̀ tí ẹ̀mí ẹ̀ máa dè
customize ni o bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kàn ṣe fún yín ni ká tún kíkẹ́ wà tún mú mi rìn dé ẹ̀yìn lọ́hùn-ún. Kí ni ó ṣe dáadáa? Ó ní kí ni ó ṣe dáadáa? Kí ni ó fa ẹ ṣe dáadáa? Kí ni ó ṣe dáadáa? Kí ni ó ṣe dáadáa? Ọmọ tó sọ kí ni ó ṣe dáadáa? Ó ní kí ni ó ṣe dáadáa? Kí ni ó ṣe dáadáa? Má ṣe dáadáa láyé mi dáadáa. Adé òsì kí ni ó ṣe o. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tó dé fún K1 yìí kò wá ní takú síbẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Apart from music, K1 Automat, you can see for yourself. Bulletproof. Well, what we do is we customize cars. We can bulletproof. We get you bulletproof tire. Very many things we can do. Mama ṣayé ẹ lọ. Mama ṣayé ẹ lọ. Mama ṣayé ẹ lọ. Eléyìí ìbọn òràn. Ọkàn èyí. Ìbọn òràn. King of Fuji ní eléyìí. Rí pé special edition. K1 special edition. K1 special edition. That's only this. The ultimate. Wendy K1. We are very used to our special number for special people like K1. This is Wendy K1. I'm happy for your life, K1. Happy for your life, happy for your life. Gbogbo ẹ̀mí tó bá jẹ ìyà, ó gbọ́dọ̀ jẹ ọ̀rọ̀ ẹ̀. Bóyá wọ́n múná lọ wo tàbí ọkọ̀ sí ẹ̀ dé. Bóyá wọ́n lọ wọ́n lè bóyá fún wa ó wà fún wa wọ́n lè gbé kébù jáde wọ́n máa extend speakers sí orí ẹ̀ ó wà lápọ̀lẹ̀ mú microphone ni. so wọ́n gbé speaker tó sórí àwọn bàbá jù wá lọ. àti pé bá ṣe lé ẹ máa wọ́n ń gbádùn ayé mi o pẹ̀lú K1 o. látẹsẹ̀ náà mo K1 láti ẹsẹ̀ K1 láti ẹsẹ̀ dé orí ọmọ ti dùn jù ẹ fún mi kó sọ bàtà yẹn látẹsẹ̀ dé orí ọmọ ti dùn jù. Ọmọlúbí sọ̀wá o, Adẹ́mọ̀ òbí ọ̀yọ́. Ọmọlúbí sọ̀wá o, ìjòbí ọmọ Amẹ́ríkà o. Chief, ẹ̀yin ti Chicago, àtẹ̀yìn ti Nàìjíríà kẹ́ máa fẹ̀sọ̀ jáyé o. Bí kókó fẹ́ ní lẹ́fẹ̀ẹ́, a kì í jórí ìmọ̀dọ̀. Adé tún jórí ìmọ̀dọ̀. Àjọkùn mọ́lá onílé. Bàbá sì dájọ́ kún wọn. Àyàmọ̀ òun ààrẹ ni. Bàbá sì dájọ́ kún wọn. Àyàmọ̀ òun ààrẹ ni. Bí kókó fẹ́ ní lẹ́fẹ̀ẹ́, a kì í jórí ìmọ̀dọ̀. Ó fẹ́ ní lẹ́fẹ̀ẹ́, a kì í jórí ìmọ̀dọ̀. Adé tún jórí ìmọ̀dọ̀. Àjọkùn mọ́lá onílé. Bàbá sì dájọ́ kún wọn. Àyàmọ̀ òun ààrẹ ni. 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 Bàbá sì dájọ́ kún wọn. Àyàmọ̀ òun ààrẹ ni. Bàbá sì dájọ́ kún wọn. Àyàmọ̀ òun ààrẹ ni. Ó ní bàbá sì dájọ́ kún wọn. K1 Automat. Ṣáwọn president nìkan lè customize cars. Ṣáwọn governor nìkan lè customize cars. Àwọn náà customize our stars, our music stars wa. We take a personally. Kò sí kan tí wọ́n ṣe lókè òkun táwọn olè lórí wa yìí. Kò sí brand of car láti customize. Àwọn ọmọ ti ní ọ̀dà àbáwọn àwọn ti ṣí àwọn akọ wọ́n ti bẹ̀rẹ̀ ní àwọn product jẹ́ pé àwọn customize a lè sọ four door a lè
lè sọ ní 2 door àti máa tó bẹ́ẹ̀ yẹn máa ṣe hospitality ọgbẹ́ yìí ká máa kọ̀ bẹ́ẹ̀ ọgbẹ́ yẹn a lè sọ ní mini bed a lè sọ ní studio a lè sọ ní mini bed a lè sọ ní ẹ̀yìn tí ó bá lè ṣe òun ní àwọn 2 ọ̀gá tẹ̀ ló ń bọ̀ àbáṣe ń bá àwọn náà lágbára ní ọwọ́ ẹ ti bọ́ nílé àwọn akọ́sọ̀mọ́ ẹ̀sẹ̀ kẹwàá ní kò ṣe president nìkan làwọn máa kọ́sọ̀mọ́ ẹ̀ àwọn ẹ̀kú wà lè kọ́sọ̀mọ́ ẹ̀ kọ́bá yìí wọ́n sùn olùwọlé ọdẹ èsì ṣé ìfọ́ eléyìí ti kéwàá yìí kéwàá lọ́tọ̀ wà ọdẹ èsì olùwọlé ọmọlé tì bullet proof ni ìbọn òrọ̀ àdá òrọ̀ ní agbára lọ́wọ́ náà ṣẹ́ṣẹ́ bẹ̀rẹ̀ sí ní customize mọ́tò customize jet ní agbára lọ́wọ́ náà we are happy for your progress thank you my brother. kálọ̀ kábọ̀ ní ìgbẹ̀sọ̀ láṣẹ dúpẹ́ fọlọ́run gbogbo lílọ bíbọ̀ ní ìrọ̀rùn láṣẹ dúpẹ́ fọlọ́run. Wàsíù Àyìndé Marshal ó tọ́ ní ẹni tí a bá ṣe èyí fún K1 the ultimate ó tọ́ ní ẹni tí a bá ṣe àpọ́nlé yìí fún torí ẹni àpọ́nlé ẹni yìí ni K1 the ultimate King Wàsíù Àyìndé Marshal eléyìí tún yàtọ̀ ìgbésẹ̀ èyí tún yàtọ̀ bí wọ́n ṣe customize mọ́tò eléyìí wá K1 the ultimate kí nǹkan ayọ̀ báyìí pẹ̀lú àṣẹ Ọlọ́run kí ọlọ́jọ́ òní kò ní ṣe é léèwọ̀ gbogbo wa love you all. mo bá K1 délé mo bá K1 dáàfin èèyàn tí ò lóore ọ̀fẹ́ láti dáàfin K1 ló sọ̀fọ́nu mo bá K1 délé mo bá K1 dáàfin ó mọ́rùn mi lè lóhùn fún jì. Showbiz is all about glamour. Showbiz is glamour. So àwọn tó ń ṣe showbiz ní Hollywood lamẹ́ríkà gbogbo àwọn ará California tó ń ṣe showbiz tó ilé ìra olówó ra plane ń lo plane. They are living like presidents. I mean kí ọ̀dọ́ wa ní kọ̀ọ̀kan gbogbo nǹkan tó ń ṣe yẹn àwọn náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ káwọn àwọn afojú wọn lè ṣe kí ló fẹ́ fi ṣe kí ló ń ṣe fún. ẹgbà míì ẹni téèyàn bá ń bá rìn téèyàn bá ṣorí burúkú yóò yẹra fún ẹni tó bá wá bá rìn tó bá ṣe oríire ó di dandan ọkọ èèyàn nígbàgbé ẹni náà láéláé èmi náà bá K1 the ultimate mo bá K1 the ultimate rìn pọ̀ àsìkò tí mo bá K1 the ultimate rìn èmi náà tún mọ̀ sí dáadáa ẹ yàtọ̀ sí pé káfíńsì àgbẹ̀ òní mọ̀ síbẹ̀ yẹn òní mọ̀ sẹ́yìn gbogbo àwọn ẹ́ńjìnì wà òní mọ̀ sí yẹn ọkọ̀ máa ti máa gbòòrò yẹn. ó ti rí náà lágbára lọ́wọ́ lágbára lọ́wọ́ ká ló wá ní ó láì mọ́tò kò láì kílé ilé àtúnilọ́kọ́lé sínú òfurufú gbogbo kọ́lé lẹ́wà ẹ̀yàn kan ló máa gbé bẹ̀ ìpàgbà jùlọ tó bá wá pọ̀ jù kan ṣe ni kó tó máa fi ẹ̀bẹ̀ síwájú Ọlọ́run kọ́lọ́run jẹ́ kí àwọn èèyàn jẹ́ káwọn ọmọ tó torí ẹ̀ ṣe gbogbo wàhálà yẹn kọ́lọ́run jẹ́ kí wọ́n rójú ráyè láti jẹ́ very many things ní priority àwọn èèyàn bẹ̀tẹ̀ tó jù bẹ́ẹ̀ mo ti sọ yẹn showbiz ní ìlú wa and what is showbiz? Showbiz is about glamour and we have to glamorize what we are doing. Àbámbí olówó ìyanu ṣàṣeyàn ní ìfẹ́ ní ìlẹ́yìn bàbá sílé tẹrútọ́mọ ní ìfẹ́ ní lójú ẹni ọmọ àlímọ̀ ṣàdíyà òpèrè táwídé bàbá àlímọ̀ ṣàdíyà ẹ̀ka bámbí K1 the ultimate Àyìndé your majesty o. K1 the ultimate Àyìndé your majesty o. 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 K1 the ultimate kí n bẹ̀rẹ̀ láti orí Arábàmbí gbàgbóró kan Arábàmbí lọ́tún Arábàmbí lósì èèyàn kan sì ẹ̀bí mọ́ ń jẹta nígbà tí abípétò kí ni ó sorúkọ ọmọ tó bá dijọ́ kẹjọ ó l'Arábàmbí ní tó o mọ̀ tún mọ Arábàmbí ni tó o fi fẹ́ sọmọ ní
Alábàmbí àwọn tí ń nígboro kò sí nǹkan tẹ́ ẹ sọ tí wọn ò kó jẹ kí ni ìtumọ̀ Alábàmbí kí ló bí Alábàmbí. Alábàmbí tábà bí àwọn àgbàlagbà yóò bá akọni èèyàn alágbára ló ń jẹ́ Alábàmbí akọni èèyàn alágbára òun ni Alábàmbí torí pé àfi kí káwájú ohun gbogbo dájúdájú ẹni tó bá wá sọ pé òun fi ara pẹ́ Alábàmbí ó já sí pé ó tòkù pẹ̀lú àwọn alágbára ènìyàn torí pé Alábàmbí tó bá kí Alábàmbí ló ṣe ń aṣẹ mẹ́yẹ̀wò lápò ní wọ́n máa gbọ́mọ́ ìmá kí Alábàmbí akọni èèyàn ló ní Alábàmbí o Alábàmbí kì í ṣe èèyàn yẹpẹrẹ Alábàmbí nǹkan tó tóbi ní Alábàmbí akọni èèyàn alágbára èèyàn olóúnjẹ Alábàmbí. Alábàmbí tí ò bá ní Alábàmbí akọni àwọn alálẹ̀ àwọn alágbára àwọn aṣẹ̀dá alágbára tẹ́ bá trace oríkì Ṣàngó Olúkòso Àyànná Alábàmbí Tabernacle gẹ́gẹ́ bí K1 bí wọ́n ti ṣe sọ Alábàmbí Tabernacle Alábàmbí Olúkòso Àyànná àwọn alágbára àgbàmẹ́ àwọn ló ń jẹ́ Alábàmbí alágbára àwòyí lára àwọn alágbára àwòyí lára àwọn tí Ọlọ́run ọba ẹ mọ̀ pé Ọlọ́run tó ní agbára ní gbé agbára fẹ́ni tó bá wù ú Ọlọ́run tó ní alágbára ní fi ẹni tó bá wù ú sí ipò agbára nù ìdí Alábàmbí Tabernacle lẹ́gbọ́ lẹ́nu K1 kí ni wọ́n sì ò Àyìndé Marshal. ẹ̀rí gbogbo nǹkan tá a bá ń ṣe láyé ìfẹ́ ló tóbi jù tí ayé bá nífẹ̀ẹ́ èèyàn gbogbo nǹkan tó bá ń ṣe wọ́n máa fi ìfẹ́ hàn wọ́n dẹ̀ máa fi ara wọ́n máa fi báyìí lọ nǹkan ìwúrí àti nǹkan dùn ló jẹ́ fèmí tábàdẹ̀ tí ń ṣe yẹn ìfẹ́ á máa jọba lọ́kàn àwọn èèyàn wa jù bẹ́ẹ̀ lọ ẹ̀rí tó bá bèrè lọ́wọ́ ẹlòmíì pé ta ni role model ẹ ẹlòmíì àdárúkọ ọgbà àdárúkọ àwògbé role model wọn nìyẹn Ọlọ́run jẹ́ kí gbogbo wa kárí àríkọ́ṣe tó dáa lára àyàn débi tá a máa fi sọ wípé àríkọ́ṣe lágbájá ni mo jẹ́ so ó jẹ́ nǹkan ọ̀dùnnú fún mi àti Alábàmbí second àti Alábàmbí third àti Alábàmbí fún gbogbo bíkíbi tí Alábàmbí láti pẹ̀ka sí àdúgbò fọlọ́ Alábàmbí ti lé 1 million báyìí o àjọ lára lọ́run àdéhìnjọ́ sí lára lọ́run àfihàn wọn sí lára ni. kí wọ́n di ultimate orin wo lẹ kọ́kọ́ kọ gbàrà tí àwọn rẹ́kọ̀dù àbí sáwò tẹ kọ́kọ́ kọ péyàn ti ń kọ́kọ́ kọ ní ká tó sọ̀rọ̀ rẹ́kọ̀dù. adáṣe mímọ ìbàrọ̀ gbọ́dọ̀ adáṣe mímọ ìbàrọ̀ gbọ́dọ̀ ọlọ́dọ̀ èmi mojú bàbá àgbà Àyìndé kí n tó máa ṣe eré o Àyìndé olùjẹ́ wọn ìbánimọ́ kọ́ ṣe rẹ̀ nígbà máa kọ́kọ́ ní káyé ìbánimọ́. ìyẹn náà lọ́rọ̀ yín dẹ̀ ṣe gún régé ní àìbá ṣe àbúrò adáṣe mímọ ìbàrọ̀ gbọ́dọ̀ ní ẹ bá tún gbé that's my first record that's my first album ìbàní title rẹ̀. èwo ni wàá kọ tó fi wá di pé Wàsíù wá bẹ̀rẹ̀ sí ní di. mo ṣe Tàlàsó system kó tó kan Tàlà 84 because series ni mo fi ṣe mo kọ́ lẹ́kọ̀ọ́ yẹn ọmọdé àdúgbò Tàlàsó ìyẹn track yẹn wà ní Tàlà 84 tó ti yẹn sìn then orí mi má jẹ́ àròjẹ́ mi orí mi má jẹ́ àròjẹ́ mi ìyẹn mo kọ́ nù Tàlà disco ọ̀rọ̀ tá a jọ sọ kó má ṣe gbàgbé o àwọn tá a kọ sẹ́yìn kó má ṣe gbàgbé o ṣe bá jíjọ́ gbèrò pé má lówó láyé mi o àjíjọ́ gbèrò pé má lọ́lá láyé mi ẹnigbàrí alẹ́ Ọlọ́run ló fún wọn ẹnigbàrí ọ̀sán Ọlọ́run ló fún wọn ẹnigbàrí òwúrọ̀ Ọlọ́run ló fún wọn adáni wáyé tí dání tán ó wá kù sọ́dọ̀ àtúnidá o àkúnlẹ̀ Ọlọ́run làdérí ayé bá àdáyé bá ò làdáyé ṣe o
àtẹ̀lé ayé báwo dáadáa rí ẹ má pa kádàrá mi ń dà sábúrú ẹ má pa kádàrá mi ń dà sábúrú mo ṣe bá ọlọ́run ìbá ọlọ́run mo ṣe bá ọlọ́run báwo dá. ìwé ló wá ọlọ́ àánú máa mú tó wá lọ gbé orí wá ọmọ lọ́dọ̀ ẹ̀ máa mú máa mú wá gbé lóko ìwá ọ. àánú máa mú atẹ́gùn ọlọ́run. atẹ́gùn ọlọ́run ni. atẹ́gùn ọlọ́run ló gbélé wá. atẹ́gùn ọlọ́run àánú máa mú àánú máa mú ẹ̀rí wọ́n bá láàánú máa mú àánú máa mú is unseen. atẹ́gùn ọlọ́run lọ gbélé wá fún mi. unseen spirit. àánú lọ́rẹ̀ bá ń gbélé wá àánú máa mú lọ́rẹ̀ bá ń gbélé wá oyin mi tí mo ń kọ ètò adéwálé wákà mi tí mo ń kọ ètò wákà mi tí mo ń kọ ètò adéwálé o àánú máa mú lọ́rẹ̀ bá ń gbélé wá. K1 the ultimate King Wasiu Ayinde Marshal èmi á máa sọ pé àwọn kan ní Fuji King nínú ibi tó lọ ayé bá iṣẹ́ ìdẹ́sìn ó kọjá agbo Fuji nìkan. orúkọ tí abimi tí a sọ mí òun ló Wasiu oríkì Ayinde ṣùgbọ́n bọ́lá bá ṣe kọ ìgbésí ayé ọmọ ènìyàn òun náà ló ṣe máa bá ní orílẹ̀ ayé orin kíkọ àfi ṣe ẹ̀bùn fún èmi pàápàá jùlọ mo mú ẹ̀ka orin kíkọ látara màmá tó bí mi lọ́mọ torí màmá mi náà òun náà kọrin kékeré kó tó di pé ó wọlé ọkọ. alájà kọrin kékeré. agbára Ọlọ́run. mi rí alájà. agbára Ọlọ́run ṣùgbọ́n ẹ̀rí ohun tọ́lọ̀ bá ti ṣe àmì sí fẹ́dà bó tilẹ̀ jẹ́ pé nígbà tí màmá mi fẹ́ kọ́ àwọn àgbààgbà yẹn wọ́n wò pé ọmọbìnrin fẹ́ lọ kọrin ìdíkọ́ wọ́n tètè ya pàyà ẹ̀ pọ̀ wọ́n fi ránṣẹ́ sí ilé ọkọ ìpè tó bá dé ilé ọkọ ìtọ́pọ̀ lára ọmọ ẹ̀ náà tó bá máa fọwọ́ tó máa kọ́ ìyọ̀ǹda ọkọ ẹ̀ nìyẹn kó tó wá di pé Ọlọ́run wá mú èso yẹn ó mú jáde lógindi látara ìyá yẹn àtúkọ́ fọlọ́run. ọ̀rọ̀ kan interest mi lórí wípé alájà ìyá wa màmá tó bí king màmá tó bí ọba orin gbogbogbò pé màmá wa náà ti kọrin rí K1 ẹ dákun ẹ mọ́ bínú ẹ bá mi sọ ẹ̀kúnrẹ́rẹ́ orúkọ màmá kẹ́ ẹ wá bá mi wò bóyá tí ẹ lè rántí bó jẹ́ gbólóhùn kan tàbí gbólóhùn méjì nínú orin màmá láti mú dá wa lójú wípé màmá kọrin rí lóòótọ́. tó ń bá ti débi orin gangan èmi àti alájà màmá a máa dájú kò nínú ilé báyìí a máa fi ọlọ́kan òjọ̀ kan ẹ máa forin jágbà. ká yí ohun padà màmá mi ló kọ́ mi ní bá ṣe ń yí ohun padà tá à ń yí ohun kúrò láti ọ̀rọ̀ sísọ sí ohun orin kíkọ ní Àgàràwò ní Lagos Island láti kékeré láti little Fuji tàfi dé Fuji làwà tọ́lọ́run ní kí àwọn àgbàlagbà tó wà ní àdúgbò náà kan fún wa ní àǹfààní láti gbé àsíá Fuji làwà òun ló wá padà di oríire tí à ń sọ lẹ́nu ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù ń bẹ a máa dá fún ọmọ tí ó bá ń wo ara wájú láti fi gbé ẹsẹ̀ pé mo ń gbèrò láti ṣe nǹkan báyìí bí ẹni tó wà wájú mi mo ṣe ṣe ní ti dáadáa ló sọ mí di musical son Alhaji Barrister musical son Alhaji Barrister tí mo lè fi gbogbo ẹnu àti gbogbo ara tí lè fi sọ pé musical son Alhaji Barrister ni mí ó tún wá sún síwájú kúrò ní musical son ó tún wá di ọmọ fún Alhaji Barrister ìyẹn ló jẹ́ pé nígbà míì táwọn ìlú mi bá ń sọ̀rọ̀ níta tó bá ń ya ọ̀rọ̀ èmi àti Alhaji Barrister sí mímọ́ tó ń fẹ́ lójú èyí tó pọ̀ jù nínú ẹ̀ èmi máa ń fọwọ́ èèyàn rẹ́rìn ni torí pé ohun tí ò yí àwọn èèyàn ó pọ̀ jù èyí tó yé wọn lọ tó yí wọn lọ pàápàá lórí ọ̀rọ̀ àjọṣepọ̀ tó wà láàárín èmi àti Alhaji Barrister àjọṣepọ̀ bàbá àtọmọ tó péye ni
Alhaji Barrister kì í ṣe ọ̀gá mi táwọn ẹni bí máa rí mi wọ́n ní ọ̀gá ẹ̀ Alhaji Barrister kì í ṣe ọ̀gá mi bàbá mi Alhaji Barrister torí pé ọmọ tó ṣoríire lónìí bàbá kan ló bí ẹ̀dẹ̀ rí wọ́n tẹ̀ ní òbí ni kò dàbí òun wo ni ọ̀tọ̀ ni ẹ̀rí ọ̀tọ̀ ni Alhaji Barrister jẹ́ torí pé èmi ti pàdánù bàbá tó bí mi lọ́mọ gangan láti bí 38 years ago 1970 níwájú nípò bàbá ni Alhaji Barrister and ìhà tí a méjèèjì takọsíra wa ìhà bàbá àti ọmọ ni gẹ́gẹ́ bí pé orin kíkọ ti jẹ́ àbímọ́ ni ẹ̀bùn fẹ́mi gan fúnra mi tẹ́mi náà sì ti ń kọ́ láti bí ọmọ ọdún 7 sí ọmọ ọdún 9 ní ibi ṣe kéré mọ́ yẹn ni àwọn tó bí mi ti mọ̀ pé eléyìí kò ní gba ọ̀nà míì kọjá orin kíkọ ṣùgbọ́n àǹfààní yọ fún mi nígbà tí focus mi tó tilt sórí Alhaji Barrister. Controversies táwọn èèyàn tó máa ń generate pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Fuji mi ìkọ̀lẹ́lẹ́ jí kí n sọ pé èmi ni ọba Fuji àwọn elétò entertainment artist manager pẹ̀lú television station ní Nàìjíríà tó jẹ́ pé they are the authentic and the rightful people tí wọ́n tó ń ṣagbátẹrù orin àti àṣà ohun ìbílẹ̀ lórí NTA Ìbàdàn tó jẹ́ the first television station in the whole West Africa tó fi lè coordinate ìlú ètò yẹn gbà yẹn àwọn NAPA National Association of Artist Manager and Music Promoters níjọ́ náà lọ́hùn wọ́n nígbà tí gbogbo wọn tó ń dé tán láwọn convey survey sọ fáwọn pé àwọn fẹ́ yan ọba Fuji wọ́n dẹ̀ gbé àwọn ìtàn ti ṣe irú ẹ̀ tán ti ṣe síwájú bó ṣe jẹ́ pé bọ́ ṣe yan lọ́nà bẹ́ẹ̀ náà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ NTA wọ́n fi yan King Sunny Adé as ọba Juju so níjọ́ náà lọ́hùn pàápàá jùlọ iṣẹ́ tí wọ́n bá ń ṣe tí wọ́n bá fi wá pèèyàn pé kó wá gba èdìdí torí èdìdí ni recognition certificate award ìyẹn já sí pé àwọn tó ń ṣọ́ àwọn èèyàn tó ń ṣe wọ́n fi ọkàn wọ́n fi ń bá lọ ní ọdúpẹ́ fọ́nà kò lè wá dì sí kó máa generate controversy because a ṣe ní kọ̀rọ̀ gbangba láti ṣe bẹ̀tẹ̀ bí gẹ́gẹ́ bí ẹ̀kan mi ò láìkí káwá máa fẹ́ nǹkan lójú káwá sọ nǹkan di issue tí a máa gbé pọ́n nítorí pé máa bọ́rọ̀ kékeré nínú orin àwọn bàbá wa kan tó ti ń kọrin láti ìjọ ìrí wọ́n lè ṣe wà bẹ́ẹ̀ náà sí kọ́lọ́pọ̀ lọ́rọ̀ ẹ̀mí wọn Evangelist Ebenezer Obey when Commander was answering the name but on jẹ́ orúkọ Commander Ebenezer Obey wọ́n ti kọ́ pé àwọn tó jẹ́ ayé ànádà wọ́n ti kú wọ́n ti lọ gbogbo wọn náà ń ṣe yìí à ń ṣe for record Martin Luther ó jà fún liberation dúdú nìkan kọ́ àti funfun pàápàá nílẹ̀ Amẹ́ríkà lẹ́ni gbogbo àǹfààní tí dúdú àti funfun tó máa ń jẹ láti àrí àjọṣepọ̀ sáàrin ara wọn àwọn kan náà ló ṣe kí ni ló jẹ́ àìjẹ òmìnira ẹ̀ so bẹ́ẹ̀ ni ṣe rí nìyẹn so ọ̀rọ̀ Fuji wọ́n ṣe mọ́ta gbọ́dọ̀ máa gbàgbé nígbàgbọ́ tí whatever but àtúkọ̀ fọlọ́ tí n bá ní kí n máa sọ̀rọ̀ ara mi tá a bá ń fi odindi kọ́tà kan a fi ń sọ lórí K1 tẹlifíṣọ̀n àti lè parí àyè because ẹ̀dá ò gbọ́dọ̀
máa ní nígbà tí mo gbápá nígbà tí mo gbẹ́sẹ̀ ọlọ́run ọba ló ní gbogbo nǹkan tó ọlọ́run ọba ní gbogbo ọpẹ́ ọlọ́run ló ní gbogbo ipò ọlọ́run ló ní ibi tọ́lọ́run ká wá sílé ni ohun ọlọ́run ló ń ká wá síbẹ̀ àìmọye àwọn èèyàn láti kà síbẹ̀ nígbà kan rí àìmọye ló sì ń bọ̀ táwọn àká síbẹ̀ náà ẹ̀dá ò gbọ́dọ̀ yọ ayọ̀ jù kọjá àtàrí nǹkan tí ọlọ́run ọba tó ti ṣe fẹ́ dà maybe ọ̀rọ̀ òyìnbó I am not the kind of person to man blow your own trumpet by yourself. No, jẹ́ kí àwọn èèyàn fún àwọn èèyàn ní àǹfààní láti kí ẹ láti yìn ẹ má da yìn ra ẹ lóòótọ́ èèyàn ní ṣaláì bá máa gbogbo ọlọ́run bá yọ láti yìn ra gẹ́gẹ́ bí àtàrí kan tí ọlọ́run ní kéèyàn ṣe bẹ́ẹ̀ tí má jẹ́ kí púpọ̀ jù yìnyín yẹn kó wá látọ̀dọ̀ wọ ọpẹ́ ni kó máa wá látọ̀dọ̀ wọ kí yìnyín kó máa wá látọ̀dọ̀ àwọn èèyàn. agboolé ibola bí K1 sí gangan. agboolé ọba Fìdípọ̀tẹ̀ ní Ìjẹ̀bú Òde ni àwọn tó bí mi bàbá mi ọmọọba Adésànyà ọmọọba Adésànyà bàbá mi lábúlé ọba Fìdípọ̀tẹ̀ nílùú Ìjẹ̀bú Òde màmá mi náà tún jẹ́ ọmọọba ní ìlú Péjú Èkìtì ọmọọba méjì fẹ́ra wọn ni ọmọọba méjì fẹ́ra wọn. bóun ló ṣe wádìí ti Àgàràwú eré à. nítorí pé ọmọ Àgàràwú ní abímí sí. I was born in Lagos Island. Ibi tí mo ń lọ gan-an Lagos Island. ìyẹn pé ibola bí K1 sí gan-an. 35 Ìdúnàbọ̀ Avenue nílé apá mi ní Jankara ní Lagos Island. And besides gbogbo bí èèyàn ṣe ń ṣe wọ́n ṣe ń bíyàn wọ́n ṣe ń grow ṣe ń dàgbà Lagos Island mo ti ṣe èmi náà ni mo ti gbókè súná mo gbé Pike Street Òkè Súná Street ní Láfíàjì Pike Street òbí táwọn tó bí mi àwọn òbí táwọn bí mi sí nìyẹn ká tó wá padà wá fi orí lé 35 Ìdúnàbọ̀ Avenue tó jẹ́ pé ibẹ̀ ni àti kékeré lóko yẹn tí ló ti yọ ibi tí ìdàgbé ti bẹ̀rẹ̀ orin kíkọ nìyẹn tí tó fi jẹ́ pé mo ní àǹfààní lágàràwú láti gbé àsíá Fujilawa torí pé Fujilawa is mainly for Àgàràwú area. Fujilawa bọ́ọ̀lù ṣe ń kọ Fujilawa ní ìgbà náà ní Àgàràwú area. ẹ̀yin àgbàlagbà lè máa ń parí pé kò sí bí ọmọdé ṣe lè jí lóko tó mo kò ló máa bá ọba ti tẹ̀ ṣùgbọ́n tó bá yá fúnra wa la máa gbé kámẹ́rà àwa bọ́ sí Lagos Island àwa lọ ṣe torí pé àwọn nǹkan tó yẹ ká ṣe nìyẹn. a lọ ya Àgàràwú gangan. àbọ̀ságàràwú à ń béèrè àwọn àgbàlagbà wọ́n á sọ pàtó fún wa bí nǹkan bó ṣe jẹ́. Àgàràwú àròjò bí o Àgàràwú àròjò bí o wọ́n rán wọn lóbì àjẹdọ́rùn ayé ìṣòro wọ́n ní gbígbẹ lápò wọ́n fi dúdú yẹn ràn wá Àgàràwú àròjò bí o bọ́ìsì ká lọ bá fìlà tiẹ̀ bọ́ìsì ká lọ bá fìlà tiẹ̀ lọ́sàgàràwú ọ̀rẹ́ lọ́sàgàràwú tábó mọ̀ bẹ́ẹ̀ bó bá dojú náà bèrè agboolé ọ̀yá wàá rí fìlà ẹ̀gbà kíákíá kó wá bá wà lọ́nà kò yá tètè o ọ̀rẹ́ kò yá tètè bá wà Fujilawa kájíjọ ní agbámi ní ìkìlọ̀ ẹni dúró ẹni bẹ̀rẹ̀ tálẹ́pẹ́ wá wá sí Àyìndé o gbogbo àwọn oníbẹ̀ yẹn láti fi jáde wẹrẹ Fujilawa ní Lagos Island ọ̀kan ní Fujilawa tí kò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn pàápàá nígbàtí àwọn àjọ tí wọ́n ṣètò ajísàràjú orí Ramblers tí wọ́n ń ṣàgbátẹrù rẹ̀ tí wọ́n kọ ìyan ti Fujilawa tó ń kọ sọ́tọ̀ báyọ̀ wá ibi tí ẹ fẹ́ tẹ̀sẹ̀ bọ̀ yìí àwọn ìpilẹ̀ṣẹ̀ ẹ fẹ́ tẹ̀sẹ̀ bọ̀ yẹn ṣùgbọ́n adúpẹ́ fọlọ́run tó kàwá mọ́ àwọn èèyàn dáadáa adúpẹ́ fọlọ́run ọlọ́run tó kàwá mọ́ àwọn èèyàn dáadáa ọlọ́run tó ní kí àwa náà ká ní àmì látàrí ìdúrópọ̀ ìtòpọ̀ pẹ̀lú àwọn èèyàn dáadáa
ìdí nìyẹn tó jẹ́ pé èmi ní màmá sọ báyìí pé mo ríra mi gẹ́gẹ́ bí èèyàn tó wà láàrin méjì láàrin àwọn àgbààgbà àti àwọn ọmọ kékeré àárín méjì yẹn lèmi wà àǹfààní tó lọ́wọ́ bá tó ní kí èmi jẹ nìyẹn èmi ní nígbà tí Ọlọ́run bá ṣe tó máa ṣọlá yẹn ó ṣọlá yẹn mo wá bọ́ sáàrin méjì àná àtọ̀la láàrin àná àti ọ̀la ní èmi ló gbé wà bí ọ̀rẹ́ ṣe bó ṣe rí nìyẹn ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ èmi ò fẹ́ máa fi gbogbo ẹnu máa sọ bí ó ṣe pé tó bá tó àsìkò tẹ bá ní the support mi àbọ̀sáàrin Èkó a lọ ṣe ìwádìí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ la níìdì fún nǹkan táwọn olóyìnbó ń pè ní archive láti ṣe ilé ìfi nǹkan pamọ́ sí fọ́ṣọ iwájú nítorí ọjọ́ iwájú kí àwọn táwọn èèyàn bá fẹ́ correct òótọ́ tó fẹ́ bàbá rí àwọn tó bá fẹ́ yí wọ́n fẹ́ yí tàn padà wọ́n fẹ́ yí tàn padà torí pé nǹkan kan tí Ọlọ́run ò fẹ́ ká ṣe ká má yí ìtàn padà ká má torí pé a fẹ́ lo èmi ká wá pa ìtàn àná ká parẹ́ ẹ̀rí máa ń sọ fún àwọn èèyàn kan nígbà tí wọ́n fẹ́ dá controversy sílẹ̀ láàrin ilé Àtàlájì Barrister mo sọ fún wọn pé onídòwò onídọ̀ọ́là ló jẹ́ wá dúpẹ́ o onídòwò onídọ̀ọ́là ló jẹ́ tọpẹ́dá bíṣẹ́ bá ti lálùbáríkà ọ̀pọ̀ ẹ̀ lórí ẹ̀kẹ́ ló dáa onídòwò onídọ̀ọ́là ló jẹ́ wá dúpẹ́ olúwayé fújì mú bẹ́ẹ̀ táwọn ìdè o Ọlọ́run ló ṣọlá fújì látijọ́ Àyìndé Wàsíù ẹ̀rí bó bá wá dúpẹ́ orí àgbà yín sí o àdáwà ṣòkú àwọn dúpẹ́dúpẹ́ ìbá gbogbo àwọn tó ti ń lù fújì látijọ́ rí látàrí àjí sàárì ààyè àjíwèrè kó tó wá dórí fújì ti sẹ́yìn nọ́nà wọ̀ lọ́dún tí mo ń tẹ́wà ti sọ ni pé wọ́n ṣe bá fún gbogbo àwọn tó ti ń lù fújì látijọ́ rí látàrí àjí sàárì ààyè àjíwèrè nítorí pé fújì tá a sọ yìí ó wò dédé bẹ̀rẹ̀ lórí àwa it will be a distortion of fact tí a bá sọ pé orí ti àwa ni ló ti bẹ̀rẹ̀ fújì ti bẹ̀rẹ̀ ìyẹn mo fi dákọ̀ ọgbọ̀n bàbá báyìí ṣùgbọ́n bá bẹ̀rẹ̀ bọ́dọ̀ èèyàn wá fẹ́ ni pé nígbà tó wá dàbí méje láàárọ̀ wá sùn mo wá jí mo wá mú kọ́ọ̀pù sẹ́nu mo wá bomi sí tí wọ́n bẹ̀rẹ̀ bọ́dọ̀ àwọn èèyàn ń fẹ́ nìyẹn ọ̀run rí bẹ́ẹ̀ because ṣókí òun lọ́bẹ̀ oge òun ni wọ́n bá títí tí wọ́n dẹ́kọ̀ gbogbo àwọn bàbá bàbá yẹn wọ́n gbẹdẹ wọ́n ní kó tó wá torí àgbájé lọ́nà mi bàrí wọ́n dá mi o Dr. Síkírù mi Àyìndé Àdé o Bàrísátì mi ìgbà ẹni mo ṣe o àgbájé lọ́nà bẹ̀ǹdẹ̀ ẹ̀gbọ́ orí ẹ̀ ṣàlẹ̀ ti yí padà tó káwọn èèyàn máa rí ìdí nínú tí ò dáa sí nǹkan tí mo sọ mo fi bu ẹwà mo fi bu sí fújì ní pé bọ́lọ̀ ṣe kẹ́ fújì bọ́lọ̀ ṣe bá wa pọ́n fújì lè fújì náà ló wá di nǹkan tí tọ̀túntòsì tó wá ń pé gbà tó wá ń fẹ́ lọ́tún tó ń fẹ́ lọ́sì bẹ̀ṣẹ̀ rí àwọn èèyàn wa wọ́n fọ́nà kọ́ máa fi ọwọ́ wọ́n máa fi tíòtì òótọ́ léyìí tí ó sì bá ọ̀rọ̀ tí ké wà mú nítorí pé òótọ́ Ọlọ́run lè bá dúró so nígbà ẹ̀rọ rẹ̀ sọ mi sọ láti fi rídíkù Alhaji Barrister mi ò dẹ̀ sọ láti fi write history on myself àdúpẹ́ ṣùgbọ́n àdúpẹ́ fọlọ́ Olúwa ṣeun. Kákókò ní orí ọ̀rọ̀ yẹn inú mi dùn pé gbogbo ẹ̀ ó wáyé lásìkò yẹn tó rọ́pọ̀lọpọ̀ pariwo pé ìtàn fújì ò tọ́ lẹ́nu
K1 o. Ó tọ́ lẹ́nu tí n bá ti bu ẹnu àtẹ́ lu àwọn aṣáájú kò sí ọmọ tí ìtàn òṣèkínní tí ò tọ́ lẹ́nu ẹ̀. Kí ló dé tó jẹ́ pé Alhaji àgbà Dr. Sikiru Ayinde Barrister lẹ́yìn choose nígbà yẹn as your father in music? Ẹ̀gbọ́n mi tí mo sọ ni kó tó wá dórí agbájẹ́ lọ́lá mi bàrí wọ́n dá mi o Dr. Sikiru mi Ayinde Ayinde o orí ẹ̀ ṣáàlẹ̀ lè ti yí padà. Kókó nǹkan tí ẹ dì mú ni ẹ pé orí Barrister ní nǹkan ti yí padà so àtẹ̀gùn tẹ́mi bá gun ibẹ̀ yẹn mo identify pẹ̀lú yẹn so definitely tó bá yẹ pé àtẹ̀gùn wọ́n ti gbogbo àwọn ọ̀dọ́ ìlú ti wà mo ti ṣe òǹgbẹ rí lẹ́yìn olóògbé Làṣírù Abíwáyé rí bí n ṣe tọ́wọ́ yẹn kéré tó mo ti gbé ní mo ti ń gbé láńtà pẹ̀lú àwọn Làṣírù Abíwáyé nígbà táwọn Làṣírù Abíwáyé tó ń kọrin. ọmọ ọdún mélòó ni kí wàá mọ ẹ. mo ti gbé 7 years old mo gbé láńtà sórí báyìí tí wọ́n bá ń tọ́ jáde lórí mo ti wà pẹ̀lú Làṣírù Abíwáyé àìlera ní gbogbo tẹ gbogbo àjọ wà ládùúgbò ni bí ṣe kéré sí wọn yẹn tó lọ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe mọ presence mi wọ́n dẹ̀ mọ contribution mi ẹ̀rí kò sí bọ́n ṣe lè kéré tó tí ó bá mọ ohun tó ń sọ a gbọ́dọ̀ pamọ́ lẹ́nu. Love àti paying homage kí wọ́n lọ fi kó lọ fi orí fún kó lọ fi balẹ̀ fáwọn tí tó believe pé wọ́n jù lọ àwọn ẹ̀mọ́ wà lẹ́nu nǹkan yìí mo ní àǹfààní ẹ̀ ó gbé mi déwájú àìmọye àwọn aṣáájú Kasali Alani Johnny Lawa ní àtẹ́ndà wọn ní àgàrà wọn látàrí pé mo ń pè homage ní ṣe máa lọ jókòó sátẹ́ndà wọn because àwọn ní carpentry workshop Kasali Alani Johnny Lawa mo serve Kasali Alani náà I work under him máa dídí lọ pé homage sí wọn nílé àjọmọ̀ kó lé wọn àjọmọ̀ wá sí àtẹ́ndà ní ní ìṣe ìjọba kékeré tó ó jẹ́ kí gbogbo àwọn ìgbé ayé jẹ́ kí wọ́n sáà pé mo ti pay homage fáwọn aṣáájú pàápàá jùlọ Alhaji Barrister ní ìbọ́sọ́jú tètè kí n kọ́ ìbọ̀lá Alhaji Barrister but I work with him not just only as a Packer boy I live with him ó gbé pẹ̀lú wọn. For how many years? For many years. Because nígbà yẹn báwo ló ti fẹ́ ṣe tó wá pé homage fáwọn aṣáájú àwọn òṣèlú àwọn ohun ọ̀sìn ní pé kó wá pé homage kankan fún wa kò sí kankan wọn tó wà nínú wa fọṣọ báyìí tó lè fọ́ọ̀sì mi pé kí n kúrò lábẹ́ ìyá mi àti bàbá mi kí wọ́n bá wọn fọṣọ léwu àbí kí wọ́n fọ abọ́ àbí kí wọ́n fọ mọ́tò fún un bẹ̀tà wá nígbà yẹn believe tèmi ni pé ṣó fẹ́ rí bí àwọn bàbá yìí tó bá fẹ́ rí bí wọn á dà kó ṣe kíni kò rí súnmọ́ wọn tó bá gbé gbá bàbá wọn gbé tó bá gbá wo àbá wọn gbé ẹ̀rọ ọ̀gá fẹ́ jáde ẹ̀pẹ̀tẹ̀kọ́ gàdí pé ni mo ṣe kíni ni mo fẹ́ mọ́tò torí àwọn àbáríkà ni. So paying of homage I have done it so well sí ọ̀dọ̀ àwọn aṣáájú mo fi tọ́mání mo fi ṣojú kòkòrò síwájú àwọn aṣáájú ọmọlẹ́yìn náà ló ń ṣojú kòkòrò síwájú àwọn ọ̀gá ẹ̀ bẹ́ẹ̀ bí àlùbáríkà gbogbo tọ́nà wá ṣe lé ní kò jẹ́ ìyàlẹ́nu fún wa nítorí pé a rí pé ọ̀nà tó yẹ ká bá bu òkè yẹn lóòótọ́ òun látọ̀ so tó bá rí ọ̀rọ̀ nígbà tó ní fújì kan lónìí tó bá wá sọ̀rọ̀ lónìí ebi kọ́ ló pa kì í ṣe ebi ló le wá kì í ṣe ìyà ló le wá kì í ṣe gbogbo yá nítorí pé ó fẹ́ jẹun kò wá ló ń jẹ ló ṣe torí ẹ̀wọ̀n lébi mi rí bẹ́ẹ̀. ọjọ́ iwájú tiẹ̀ náà lòun náà fẹ́. ẹbí náà ṣe àwọn náà wá ṣe kí ni wọ́n á pè é méjì ni ìyẹn ní gbogbo Pasuma ń bá mi ṣe Abbas ń bá mi ṣe kó Ayuba ń bá mi ṣe Shina Akànnì ń bá mi ṣe kò sí kankan tí mo yà sí ọ̀tọ̀ ó kò jẹ́ pé ẹ̀rí ẹ̀ńtàbá lajú tàbá rí òun la rí ẹ̀ńtàbá lajú tàbá rí òun la rí. kí ló kọ̀ lọ́dọ̀ Alhaji àgbà ní ṣókí kí ni nǹkan tí tẹ́rí dìmú gan-an lára Alhaji àgbà tàbí tẹ́rí sọ wípé
pàtó nǹkan. ní nǹkan mi tí mo forí mi ro tí mo bìlí pé mo fẹ́ ṣe kọjá mo fẹ́ kọrin and tó bá ti ní ọ̀gá kan wà níbì kan máa wọ́gá yẹn lọ ṣáá ni ọ̀gá kan wà níbì kan máa wọ́gá yẹn lọ ṣáá ni mo ṣàfẹ́ tọ́dọ̀ ọ̀gá yẹn kí ọ̀gá yẹn lọ́nà yes ọmọdé yìí ó pé ewu méjì Sàkárà Ìgbàdé ọlọ́run kò ṣe kó nísìnyí fún àwọn ọ̀ṣẹ́ papòdà ni gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé nígbà tí ọlọ́run fún Alhaji Barrister ní ogun fújìjà ọlọ́run ṣe àwa náà ní ọmọ ogun rere ọmọlẹ́yìn rere tó tẹ̀lé ọ̀gá ẹ̀ lọ sí ojú ogun ẹ̀rí tí victory bá dé ọ̀gá ló máa ṣe kí ni ọ̀gá ló máa bọ́ síwájú on behalf of gbogbo ọmọ ogun commander ló máa ṣe kí ni ló máa ń ṣáájú máa ṣíwájú. Adúpẹ́ ṣe èèyàn torí ìbárí wọn ń dà ẹni tó bá wọ́ọ̀t ká celebrate a gbọ́dọ̀ celebrate a gbọ́dọ̀ celebrate. àwọn kan tí òye àwọn kan tí wọn ò mọ gbogbo bá a ṣe ń pariwo golden age K1 ẹlòmíà ní torí pé K1 fẹ́ fi gba àgbà ni King Wasiu Ayinde Marshal kò gbọdọ̀ tí ẹbí ṣojú wa ló ṣe bí King Wasiu gbọdọ̀ tí tó 50. kí ni kan ló máa ń dùn mí nípa àwọn èèyàn wa pàápàá jùlọ ní this side of the world side àwa yìí wọn fẹ́ gbọ́ pé èèyàn kan ju ẹnìkan lọ ẹ̀rí ọjọ́ orí ò jẹ́ kankan it's just figure tẹ́ bá bí mi pé kí ni mo fẹ́ máa fẹ́ wù mí pé kí n reverse ọjọ́ orí mi padà sí 32 tó bá gbé nǹkan tí èèyàn fi ń penetrate nìyẹn. Number one ẹni tó bá bless pẹ̀lú good stature bẹ́ẹ̀ bí àwọn èèyàn sì gbé kí ni age King Sunny Adé ẹlẹ́mí lè sọ fún pé Sunny ó ti di 55 lọ bẹ́ẹ̀ ẹlẹ́mí lè ní Sunny ó di 55 lọ náà King Sunny Adé ọlọ́run fi stature yẹn ó fi kẹ́ wọn. The first thing then kò ní ní kẹ́lẹ́ tó bẹ́ẹ̀ tó bí yẹn ó dẹ̀ ti rí ìdàgbà ó ti pé 100 àwọn èèyàn wọ́n máa fa tí kò lẹ́tọ̀ọ́ láti fà lẹ́sẹ̀ èèyàn kan ní òun pé 40 years old ẹni kò tó bẹ́ẹ̀ èèyàn kan ní òun pé 50 ẹni kò tó bẹ́ẹ̀ wọ́n máa ló tó bẹ́ẹ̀ bí ìgbà tó bẹ́ẹ̀ ó ní nǹkan tó ń pè é ẹ̀yìn ní kò pé bẹ́ẹ̀ èèyàn méjì ló lè sọ fún mi pé mi ò pé ọjọ́ orí kan àbí mo ju ọjọ́ orí kan lọ táwọn onítọ̀hún ìyá àti bàbá tó bí mi lọ́mọ torí pé ìyá mi ò ní gbàgbé ìgbà tó ń bí mi bàbá mi ló rẹ̀ ní gbàgbé ìgbà tó ń bí mi àwọn àdúgbò fọlọ́ ìkan náà méjèèjì ìkan ti lọ okùn kan èyí tó kù láyé kò ní gbàgbé pé bàbá yìí ni mo bí ọmọ mi because mo wọ́n ti di pàṣẹ náà lọ́dún kan wà nígbà ìjọ náà àwọn meeting onífújì ìjọ náà ní Shadow Hotel yes náà sọ pé àwọn fẹ́ lọ síbi birthday Pasuma kò ń ṣe 30 years birthday mo witness ẹ̀ ní 10 years 30th. adáṣe ní mímọ̀ ìbá ọgbọ́dọ̀ mímọ̀ adáṣe ní mímọ̀ ìbá ọgbọ́dọ̀ mímọ̀ ọlọ́dọ̀ èmi mojú bàbá àgbà Àyìndé kí n tó máa ṣe eré Àyìndé. ọmọdé àgbo tàlásó orí mi má jẹ́ àròjẹ mi orí mi má jẹ́ àròjẹ mi ọ̀rọ̀ tá a jọ sọ kó má ṣe gbàgbé o àwọn ọ̀tá tó kọ sẹ́yìn ṣe bá jíjọ́ gbèrò pé má lówó láyé mi o àjíjọ́ gbèrò pé má lọ́lá láyé mi ẹni gbàre alẹ́ ọlọ́run ló fún wọn ẹni gbàre ọ̀sán ọlọ́run ló fún wọn ẹni gbàre òwúrọ̀ ọlọ́run ló fún wọn àdáni wáyé tí dání tán ó wá kù sọ́dọ̀ àtúnidá o
àkúnlẹ̀ ọlọ́run làdélé ayé bá àdáyé bá ò làdáyé ṣe ò àtẹ̀lé ayé bá ò làdáyé rí ẹ má pa kádàrá mi dà sábúrú ẹ má pa kádàrá mi dà sábúrú mo ṣe bá ọlọ́run ìbá ọlọ́run. ànúnú mànú lọ́rì bá ń gbére wá ànúnú mànú lọ́rì bá ń gbére wá orin mi tí mo ń kọ ètò Adéwálé wákà mi tí mo ń kọ ètò wákà mi tí mo ń kọ ètò Adéwálé o ànúnú mànú lọ́rì bá ń gbére wá. Agarawu wa òjò bí o agarawu wa òjò bí o wọ́n rán wọn lóbì àjẹdọ́rùn ayé ìṣòro wọ́n ní gbígbẹ lápò wọ́n fi dúdú yẹn wá agarawu àwòjò bí o. bọ́ìsì ká lọ bá fìlà tiẹ̀ bọ́ìsì ká lọ bá fìlà tiẹ̀ lọ́sàgàrà wo ọ̀rẹ́ lọ́sàgàrà wo tábó mọ̀ bẹ́ẹ̀ bó bá dojú náà bèrè agboolé Ọya wàá rí fìlà Ẹ̀gbá kíákíá kó wá bá wà lọ́nà kò yá tètè o ọ̀rẹ́ kò yá tètè bá wá fújì làwà kájíjọ mi agbá mi ní ìkìlọ̀ ẹni dúró ẹni bẹ̀rẹ̀ ìtàlẹ́pẹ́ wá wá sí ìwòfò Àyìndé o oríndòwó oríndọ̀ọ́là ló jẹ́ ń wá dúpẹ́ o oríndòwó oríndọ̀ọ́là ló jẹ́ ń tọpẹ́ dá bíṣẹ́ bá ti lálùbáríkà ọ̀pẹ́ ló yẹ kẹ́rù ó dáa oríndòwó oríndọ̀ọ́là ló jẹ́ ń wá dúpẹ́ olúwayé fújì mú gbére táwí dé o ọlọ́run ló ṣọlá fújì látijọ́ Àyìndé Wàsíù ẹ̀rí bó bá wá dúpẹ́ orí àgbà mí sí o amdáwà ṣùkúrà mo dúpẹ́dúpẹ́ ìbá gbogbo àwọn tó ti ń lu fújì látijọ́ rí látàrí àjí sàárì ààyè àjíwèrè kó tó wá dórí fújì ti sìnyìn kó tó wá dórí Àgbájé lọ́lá mi bàrí wọ́n dá mi o Dr. Síkírù mi Àyìndé Adé o Bàrísátì mi ìbà ẹni mo ṣe o Àgbájé lọ́lá dẹ̀ndẹ̀ ẹ̀gbò orí ẹ̀ ṣàlérè ti yí padà Àgbájé lọ́lá bàrúwọ̀nà ẹkú oríire o Àgbájé lọ́lá àdẹ̀yìn mi ká má rí wọ̀nà ẹkú oríire. Àyìnlá Rásákì Akọ́láwọlé bàmí lọ́rí mi Rásákì ìbánimọ̀ṣe ìrẹ̀lú ọmọ àkọlọ̀ ọjà ọmọ lọ́tà lóòláwó ṣẹ́rẹ̀ ìrèlé ẹ̀rẹ́ ẹ̀nà ìgbèrè bíbí okúùdù adẹmọ ògún ọ̀wẹ́wẹ́ ọ̀wàrà bẹ́ẹ̀ lu ọ̀pẹ́ ẹni bá ń ṣeré kó múra síre o ẹni tó ń ṣe ká kó múra síkà o àtòrí àtìkà ìkan kì í gbé ọlọ́run ọba ló mẹ́ni tó lè rọrùn wọ̀ nínú wa torí èyí ẹ bá ń ṣe rere ire ló pé ara mi ẹ má ṣèkà o ẹni bá ń ṣèkà bọ́díjọ́ kan á kú àfilé ààyè ilẹ̀ àgbọ̀rún lọ ìkà pé ẹ má ṣe kà òre ló pé ajíkọ́ má dàbí ẹ bẹ̀rù ọlọ́run ọba aburú òpè òwò ẹ̀yìn èèyàn mi ẹni bá ń ṣe kà bọ́dí níjọ́ ọjọ́ kan òwe ẹsẹ̀ wá dúró níwájú ọlọ́run wá rojọ́ àwọn akẹ́kọ̀ọ́ oṣù tẹ̀lé mi lọ kò dín kó lè gẹ́gẹ́ ní Àyìndé àwa elégbè lẹ́yìn ẹ̀pẹ́ o orí bá díjú bá wà ládìtú ìbá Síkírù ọ̀gá Àyìndé o orí mo lọ́lọ́hùn lẹ́yìn mo bólúwa dúró ọkàn mi balẹ̀ kíní kan kò ní ṣe mí àwa yóò máa jẹ́ orí a kì ó sì ṣèlú àwa yóò máa lékè ṣáá lọ́jọ́ ayé wa gbogbo èmi àjò wà tún gbẹ́sẹ̀ sókè pé bàbá ṣe púpọ̀ fún mi tètè mi ọ̀rọ̀ mi ti díjó ọ̀rọ̀ mi ti dàyọ̀ ẹni nígbàgbọ́
arére níbẹ̀ àjọba adáde ògo. ẹni tó bá nígbàgbọ́ Yes. arére níbẹ̀ àjọba àtúndáde ògo. àjọba adádé ògo Yes. àjọba adádé ògo ẹni nígbàgbọ́ arére níbẹ̀ mo rí rí sí àjọba adáde ògo. àwọn tí wọn fọ́ lójú tọ́wọ́ tẹ̀ di létí tọ́ wà nílùú yìí nígbà tí mo ṣe 32 birthday tí mo ṣe 29 tí mo ṣe 30th 32 mo celebrate 31st 29 and 31st gbà tí mo ṣe 32 mo mọ àwọn tó ti ń wá sí birthday mi way back as gbà tí n celebrate 29th birthday so táwọn yẹn ò bá sùn tọ́ ọ̀rẹ́ pàpẹ́ calculation wọ́n á mọ̀ pé lótìtọ́ àti òdodo nígbà tó pé 50 years 2007 ní K1 pé 50 àdúpẹ́ ní ọwọ́ náà. mo ní gbogbo ohun tí ẹ gbọ́ gbogbo ohun tó ṣókùnkùn tẹ́ ti ń béèrè tẹ́ máa ń send text message nípa K1 gẹ́gẹ́ mo ṣe sọ fún yín here comes the man of the people kọ́mọdé pàdé K1 lọ́nà kó béèrè K1 á dá lóhùn kágbà pàdé K1 lọ́nà kó béèrè K1 á dá lóhùn inú ilé K1 àgbàlá K1 ààfin K1 tá a wá wàyí èèyàn ní bẹ́kún wọbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run kó má rẹ́rìn ayọ̀ jáde nǹkan tí mo mọ̀ sí ni nǹkan tó jù mí tó ni nǹkan tí mo ti rí ni a lè ṣẹ̀ṣẹ̀ máa sọ pé ó ṣe báyìí fún lágbájá ó ṣe báyìí fún làkàṣègbè ó ṣe báyìí fún tìmọ̀dò ọpẹ́ ní fọ́lọ́run ẹ̀mí gígùn làwọn ń tọrọ fún K1 lágbára lọ́wọ́ Ọlọ́run. ìhàwó láti bẹ̀rẹ̀ kò sọ díẹ̀ ṣókí nípa Fuji General Fuji Zenith Kébé ń Kwara. lára àwọn aṣíwájú tí mo pay homage fún Alhaji Kollington ìyá Alhaji Kollington tó pàápàá jùlọ tó wá kọ sí èmi ó fún mi ní confidence láti rí pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ní society àfi tá bá fẹ́ jẹ̀bi Ọlọ́run ẹ̀dá gbọ́dọ̀ tọrọ àforíjì àwọn àìṣedédé kó dẹ̀ tó máa dúpẹ́ fọ́lọ́run fi irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó fi jíǹkì wa ẹ̀rí kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ ní ìgbà kan èèyàn identify pẹ̀lú ẹnìkan kò ní identify pẹ̀lú ẹnìkejì bẹ́ẹ̀ it wasn't a thing kì í ṣe nǹkan bí àfojúdi àbí ìṣàyàgbàgbà bí bá ń ṣe ní tọ́gbọ́n ọmọ kékeré ọmọ Alhaji Barrister ní mí ọmọ Alhaji Kollington náà ní mí because tẹ bá padà sí ẹ̀yìn ẹ lọ wọ́n ní tí mo kọ lórí Tàlà 84 ẹ̀yin ọmọdé àdúgbò Tàlàsó lẹ́ọ̀ máa jó ọmọ Síkírù Àyìndé Barrister Tàlàsó lẹ́ọ̀ máa jó ọmọ Kọ́láwọlé Àyìnlá Kollington Tàlàsó lẹ́ọ̀ way back 19 ìrọ́mìlẹ̀ tí a ṣe ń jó Tàlàsó yẹn gbà ní. ìjọ aláfẹ́ni ìjọ Àyìndé Wàsíù Tàlàsó lẹ́ọ̀ máa jó way back 1980 tí n bá sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ it's an indication pé èmi ò láìkí nítorí pé dábàá wọ́n ikọ̀ Quran bàbá bèèrè lọ́wọ́ àwọn àgbàlagbà àwọn àfáà wọ́n sọ fún mi pé Quran tí àyà kan wá lánàá tó sọ pé báyìí àwọn àgbàlagbà sọ fún wa pé nígbà táyà mi tún dé tó tún ní ó tún sọ ọkàn mi ó ti relegate tí àyà àkọ́kọ́ tó ti kọ́kọ́ wà lẹ̀ bí ọba ṣe gbọ́kàn fún ẹ lánàá tó dùn ẹ ó ṣe gbọ́kàn fún ẹ lẹ́yìn ó dùn mọ́ ẹnu wáyé tó ní láti máa sọ èyí tó ṣe tó dùn ẹ because èyí tó ṣe tó dùn mọ́ ẹnu yẹn ó ti override yẹn. gbàgbé èyí tó ṣe tó dùn yàn. Àyìnlá Rasaki Akọ́láwọlé bàmí lọ́rí ní Rasaki ìbánimọ́ṣe ìrẹ̀lú ọba kọ̀nà ọjà ọmọ ọlọ́ta lóòláwó ìbáyé bàbá kò sórí dáa fẹ́ kọ níwájú ẹ̀yìn bàbá yìí tí tó fẹ́ jẹ́ kàyéfì nítorí pé èyí tó dùn jù nínú orin Ọlọ́run fi ṣẹ̀kùn fún yín ẹ ṣíwájú òun ìtẹ̀yìn wò sáré nígbàtẹ́yìn sáré yẹn dáadáa làwa náà la gbẹ́sẹ̀ dáadáa
ìgbọ́n tọ́lọ́run wá ṣe fún yín báyìí àdúrà tàwa sọ́lọ́run ni pé kọ́lọ́run má fi ọwọ́ bàjẹ́ sí gbogbo ayé tó máa fọwọ́ bàjẹ́ sí kọ́lọ́run má gbà wọn láyé because source of inspiration lè jẹ́ fún wa source of joy lè jẹ́ fún wa ẹ ti jẹ́ èèkàn tí èèyàn gbọ́dọ̀ wò kó kọ́ṣe dáadáa látara ẹ̀ ọlọ́run ní paná yín báyìí tọmọtọmọ I'm proud of two of you because level ti Fuji music tó dancing Fuji has come to stay tí o sì ń gbọ́dọ̀ lè ṣe Fuji very cordial relationship ó ti wà láàrin àwọn ní Fuji there's nothing anybody can do about that yálà Adéwálé Àyùbá ni o yálà Obesere ni o yálà Sashina Akanni ni o yálà Rashidi Ayinde ni o yálà Pasuma yálà Saheed gbogbo everybody fact kan tèmi máa ń jà fún òun ni pé time ti tó àsìkò ti tó tí unity Fuji tó gbọ́dọ̀ jẹ ọba lọ́kàn gbogbo wa torí pé tó bá yá máa bèrè nítorí máa bèrè abèrè wọ́n á bí ẹ́ you be so surprised ọmọ tó bí lọ́kàn máa bí ẹ́ jọ̀kọ̀ pé daddy kí ni contribution yín towards the unity of Fuji music kò sọ pé kí ni contribution yín towards orin kíkọ kí ni contribution yín towards the unity ọlọ́run máa ṣe wá ní àtòlù ní ọlọ́run ṣe wá ìyẹn mo ṣe ń sáré kí n já tòlù bàbá ìlú tẹ́tò kò ní bàjẹ́ lórí yín o lásìkò tí ń báyìí kò ní bàjẹ́ àwọn ọmọ yín náà ọlọ́run lè ní jẹ́ ká gun ìkárí kan. ẹni àpọ́nlé yín sẹ́ ànílẹ̀kan sí aṣọ yìí yín kò ní fàya. Obesere nígbà tí mo ní àǹfààní láti jókòó pẹ̀lú Obesere bàbá nìkan tí bá ṣe kò sọ torí pé ńgbà míì nǹkan tá a fi ń ṣọmọ kékeré nǹkan pínpín ní báyìí àìkọ́ bí ara sí láàṣẹ wọ́n lè ní nǹkan ọmọdé ló máa ń dọmọdé ṣùgbọ́n a dúpẹ́ àjọṣe tó wà láàrin mi àti Obesere ń sìn kò kúkú wá bí báyìí wá tọrọ kọ́bọ̀ kò dẹ̀ gbábọ́ wá láti wá gbọ́bẹ̀ ẹ̀gbọ́n mi sìn ṣùgbọ́n èèyàn méjì tó fúnra wọn láǹfààní àti ní àjọṣepọ̀ orí tó ń ṣe fúnra wọn ẹyọ kan ni orí náà kiri orí ìgbé àlàáfíà tẹ́lẹ̀ bá lè ti ń gbé ìgbé àlàáfíà ibẹ̀ ni gbogbo nǹkan mèremère ayé tó dáa ló máa wá bá àtòṣùpá ni o àtàyùbá ni o àti Sashina ni o àti Àlàbí Pasuma ni o àti Àlàó Màláíkà ni o àtàtàwẹ́ ni o anybody àti Rashidi Ayinde Ìbàdàn àti Taye Currency gbogbo everybody tó ń play Fuji kì í ṣe Fuji musician nìkan àpà àtàwọn juju musician àtọ́dá musician principle tèmi is gbogbo tó náà bá ti kọ́ mẹ́ta ó máa ṣẹlẹ̀ ẹ̀dá ò lè yí padà nígbà tí èèyàn mọ lọ́rùn ẹ̀ lọ́lọ́run lóòrùn pé àbílágbájá máa gba orí ọ̀fẹ́ tèmi orí ọ̀fẹ́ látọ̀dọ̀ ọlọ́run àdéhùn ọlọ́run fún gbogbo wa ni ọlọ́run ẹni tí àsìkò àti ṣe orí ọ̀fẹ́ kálukú bá tó ó máa fún ní kálukú ní orí ọ̀fẹ́ kí la wá ń jà sí ìmọ̀ràn mi fún wọn ojú pé táwọn náà bá lè gbégbé ìgbé ayé bẹ́ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni pẹ̀lú láwọn lágbájá ṣẹ̀mí níjọ́ lórí orí Àyùbá ó kí mi ọwá tó kù mọ́ àti wọ́n pípé àbúrò wà láti fi jẹ́ mẹ́ta àwọn ìkọ̀kọ́ wà tí gbogbo àwọn ní Fuji bá lọ wáyé tó kì ń wá bẹ̀ tó kì ń wá sí pé wá nílẹ̀ kan pé àtọ́lá pé òun pé irú èèyàn tó ń jẹ́ bó ṣe rí gan-an ló ṣe sọ yẹn ẹlòmíì á wà tẹ́ ẹ̀ bá kọ̀ látẹ́ńṣọ̀ rẹ̀ sí nǹkan kò ní fẹ́ kóun délẹ̀ kó dàgbà pé àbúrò wá ṣe ojú tó wà lẹ́nu gangan mo ní kò rí bẹ́ẹ̀ ìsí tó bá ní òun ní bá táyé ṣe ó kàn tó lóun ò béèjì ṣe
báwo ló ṣe fẹ́ di kò lè dẹ́ta. so nígbà tí èèyàn kan sọ pé òun bọ́ nìkan wà lọ church ó fẹ́ lọ gbàdúrà sọ́lọ́run èèyàn kan sì wà tí ẹjọ́ mọ́ra yín tẹ́ẹ̀ kí ń sọ̀rọ̀ ó kọjá lẹ́gbẹ̀ẹ́ òkè tó wá wọnú ilé ọlọ́run lọ́dún lọ gbàdúrà ọlọ́run ò gbàdúrà yẹn àtàwọn lọ sí mọ́kà tí wọ́n pàdé òbí sèrè àbẹ́jì àlà ń lọ wájú lọ à ń lọ ilé ọlọ́run à ń lọ túbá fọlọ́run ṣẹ́tọ̀ tèmi gẹ́gẹ́ bí àgbàlagbà tó tún wá jù mí lọ lọ́jọ́ orí ṣó wá rí mo wá mójú kò lọ́rẹ̀ pé ọmọ ènìyàn kò kí ń kí mi èèyàn sí lọ́hùn bẹ́ẹ̀ á jẹ́ pé n tó ń lọ ṣe yẹn kì í ṣọlọ́run lọ sí nǹkan mi lọ sí àkàjúwe tí mo ṣe fún Abbas ní mo lè rò pé àkàjúwe yẹn ó yé òun náà débi pé ó understand yẹ pé lóòótọ́ tí ọba ń lọ síwájú ọlọ́run torí pé mímọ́ ni ọlọ́run ọba kò ọdún tó kún ọlọ́run nǹkan funfun tó mọ́ òun ni ọlọ́run. èso ti tán nù K1 pátápátá. ẹ jẹ́ kí n correct kìíní kan ní tí yóò bá gbọ́ kì í sọ̀rọ̀ by training bí àwọn tí wọ́n bí mi bọ́n ṣe tọ́ mi àwọn tó tún gbà mí tọ́ lọ́wọ́ wọn bọ́n ṣe tọ́ mi by training wọn ò fi kọ́ mi nǹkan tí n bá gbọ́ kí n máa act lórí ẹ̀. bẹ́ẹ̀ tí ò bá gbọ́ nìkan Yorùbá bọ̀ wọ́n ní inú kì í bàjẹ́ bàjẹ́. tí n bá gbọ́ mi kì í act lórí ẹ̀ and èmi kì í ṣe tó máa ń fi ẹ̀jẹ̀ sínú tó ń tutọ́ funfun síta torí pé àwọn tó bá mọ̀ mí gangan méjì ni ẹni tẹ̀ ń wò yìí K1 The Ultimate tó ń kọrin ọ̀tọ̀ èmi in my private self ọ̀tọ̀ ṣùgbọ́n kò sí bí kankan nínú bí méjì òṣèlú máa wọnú ara wọn mi ò fi bá kankan nú tí bá rí àìṣedédé èèyàn kò ná mi ní kankan láti hit at ó ń tàn mí yẹn pé báyìí ni àìṣedédé fún nílà rẹ tó bá ti bẹ̀rẹ̀ explain ẹ̀ tó bá ti yé mi ẹsẹ̀kẹsẹ̀ àìṣedédé yẹn ṣe kí ni ó kó bẹ́ẹ̀ nìyẹn so mi ìkẹ̀ṣẹ̀ fún Saheed Òṣùpá wà láì tẹ́lá ìsúnmọ́ bí láì lẹ́sìn èmi ò lè ń bú Ọlọ́run lásán ẹni tí ò bá mọ iye Ọlọ́run ló máa ń bú Ọlọ́run lásán máa ń pọ̀ Ọlọ́run lásán kò sí reason fún mi láti ní animosity against Saheed Òṣùpá but one thing tí mo fẹ́ correct lójú gbogbo onífújì ni pé táwọn ọmọ bá fi gbogbo yà ó láìkì pàṣójà wọn kọ lọ ó láìkì pàṣójà wọn kọ lọ ẹ̀rí ọmọ tó bá ṣípá nìyá ẹ̀ ń gbé kò sí kankan nínú wọn yìí náà tí mi ò ti extend good hand sí nínú wọn kò sí ẹ̀dá ní àsìkò tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀gbọ́n mi sì ìgbà mi àwà ẹni tó nínú ilé yìí àmọ́ ohun tó ń ṣẹlẹ̀ sẹ́ni tó wà nínú ilé yìí èèyàn kan ń bọ̀ láti ta ó fẹ́ wá bí wọn ọ̀jọ́ wọnú ilé bóyá máa wọnú ilé ẹ̀ pápá bóyá fún àǹfààní tiẹ̀ ni torí pé kò mọ ohun tó ń ṣẹlẹ̀ sí onílé bí o bá nígbà tí o bá rí mi ní omi pé mo hate láti olóńtọ̀ mi ò kí ń àwọn excuses táwọn èèyàn máa ń kà kún mi ò ń ṣe mo ti bá àwọn èèyàn tó mo ti bá àwọn èèyàn tí mind wọn tó ní positive mind mo ti bá wọn tó ju kí n máa wá àwọn excuses kéékèèké because inú tó bà mí lẹ́rù jù ni tí n bá déwájú àwọn tí mò ń sọ pé mo bá tó àwọn èèyàn gidi society n tó máa kọ́ bí ní pé kí ló fi wùwá pé òun bá wa rìn because wà máa bèèrè kí ni mo ṣe sàwọn ààrẹ example pé ó fara pẹ́ pé òun bá wa rìn because àwọn ò bá àbòsí dúró òótọ́ làwọn bá dúró ṣé kí ni mo fẹ́ sọ sí nínú pépà ní àbí lórí tẹlifíṣàn nípa èèyàn tí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ olùfànṣà wọn á gbọ́dọ̀ pé níjẹ́ òun ní gbogbo pálapàla yẹn ló wá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ because wọn ò ṣe ní pálapàla ṣé kábíyèsí ọba of Lagos nífẹ̀ẹ́ lọ sọ́dọ̀ wọn sì nífẹ̀ẹ́ máa ṣe pálapàla kan náà ní máa wò pé wọ́n fẹ́ dúró ọmọ of Lagos ṣé ọwọ́ ìlú ẹ̀kọ́ ti bá pálapàla because olú ọmọ of Lagos ọmọ tí ó ṣe fi yan ọmọ ambassador ọba ni ọmọ tó ṣe fi yan ọmọ fún gbogbo àwọn olókù role model so ìgbà pálapàla àwọn gbọdọ̀ bá lọ́wọ́ ẹ̀ so àwọn nǹkan tó gé àwọn ìyẹ́ nǹkan burúkú tó gbé kó tí mi ò fi lè tọ̀pọ̀ pẹ̀lú nǹkan burúkú ti pọ̀ jù ṣé kábíyèsí Àwùjalẹ̀ ní wọ́n fẹ́ lọ sọ̀rọ̀ ní wọ́n fẹ́ lọ fẹjọ́ mi sùn pé Wàsíù wọn bá kankan
tó kù díẹ̀ káàtó lọ́wọ́ ẹ̀ báwo ni fẹ́ ṣojú wájú wọn àbí ṣe ló àwọn aṣáájú yìí àbí ṣe ló BRF tó wà lórí ìjókòó yìí tí mo fẹ́ fi yan kàn pé BRF èèyàn mi ni brọ́dà mi ni ṣé èyí á mọ gbogbo àwọn èèyàn tá a mọ yẹn wọ́n máa bá ìwà pálapàla lọ́wọ́ yàn gbogbo ẹ̀ṣẹ̀ tí èèyàn máa ṣẹ̀ mí tí èèyàn fi ní foríjì àdúrà tẹ́lẹ̀ gan gbà ní kọ́lọ́ máa jẹ́ kí ó ń tọ̀ kọ́lọ́ máa jẹ́ kí ó ń tọ̀ lè ṣe kọ́lọ́ máa fi ṣàtúnwò fún tọ̀ torí pé ní tó burú jù láyé ni pé kẹ́dà ṣẹ̀yàn ká má lè foríjì ra wa so gbogbo ẹni tí bá ṣẹ̀ ní tèmi náà ń fẹ́ ni kọ́lọ́ jẹ́ kọ́ lè foríjì mi o torí pé a lè sọ ní ta fi ń ṣẹ̀yàn ẹ̀bọ̀ tó bẹ́sẹ̀ bá sọ tiẹ̀ náà sílẹ̀ ẹ bá padà wò báyìí ẹ má dàánú o nítorí pé ní ta fi ṣọwọ́ kéré àmọ́ bẹ̀tì mo ń sọ fún yín mo fi ń dá yín lójú sáyé mọ̀ ó mọ̀ fún òun ò ẹ́ bà ṣe kí ni ó mọ̀ fún òun ò ṣẹ̀mí ṣé ọ̀rọ̀ king of music king of no mind mi ti ó ti go too far than that than issue like that ibi tí mind mi wà it's not about king of Fuji king of music it's about kí ni contribution èèyàn gangan lórí the said music so àwọn nǹkan tí ò yẹ kí ọlọ́pàá ṣàforíjì fi gbogbo wa bí àti Ayuba ni o àti Abbas ni o àti Obesere ni o àti Pasuma ni o àti Rashidi Ayinde ni o fáàgì kan tí mo mọ̀ ni pé tí ó bá jẹ́ pé wọ́n máa ń bíyàn tí bàbá kan wọ́n bá ń bíyàn ẹ̀gbọ́n wọn ni máa jẹ́ so and I should be able to lead by example àwọn nǹkan kan gbọ́dọ̀ wà tí èèyàn fi máa ń ṣe àgbà because kò sí kankan náà tí mo dárúkọ yẹn tí ó jù mí lọ ní ọjọ́ orí so tó bá ní pọ̀ wá jù mí lọ lọ́jọ́ orí pé mo jù wọ́n lọ́jọ́ orí kí wọ́n á lọ fẹ́ fi ṣàgbà o tó bá ṣe ẹ̀ tó ò mójú kúrò tó bá ṣe ẹ̀ tó ò rò pé ó pọ́sì pé òye yẹn ò ṣe kí ni kò yé wọn tó ni àfìgbà tó o bá try best yẹn láti jẹ́ kí òye tí òye wọn yẹn kò yé wọn tó wá kọ̀ tó ọ̀fẹ́ gba òye yẹn ló ṣe máa rò pé wọ́n ṣẹlẹ̀ ara nǹkan tí èèyàn máa mú dání nìyẹn wọ́n ní ẹjọ́ là ń kọ́ ká tó kọjá so gba tí ayé òye yọ ayé bí tí máa tẹ̀lé máa wá flimsy skills láti fi kẹ́ pàkúté fún wọn ayé òyọ I don't have the time. ìjà náà sọ yìí èyí táwọn èèyàn ń dálẹ̀ lẹ́jọ́ ohun ìbá orin tẹ́mi kọ tí mo fi bu ẹwà sí ara fújì tí mo fi pọ́n fújì lé táwọn èèyàn yí àwọn èèyàn ní ẹ̀rọ àwọn ọkọ̀ àwọn nípa aṣọ wà yìí fóònù mi máa ń disturb mi lórí fóònù ẹgbọ́n àlájì orin kan báyìí ẹ̀kọ́ lọ́dún kan báyìí àwọn èèyàn ní ẹgbọ́n ta lẹ bú ẹgbọ́n kìí ṣe lápájá lẹ́fún yẹn bá wí mẹ́lẹ́ kọ́ bọ́ lè ra tó bá wọ̀ wíyọ̀ òun lẹ́nu ẹ̀ máa gbà mí. ta lè ra ẹgbọ́n ní àwọn èèyàn wọ́n máa ń jà sí mímọ́. mélòó gangan lè ra o. òwe orí ẹ̀gbọ́n òṣèlú dàbí ọ̀rọ̀ tí màmá mi máa sọ màmá mi á ní orin tí ò lówe nínú tí ò lókèdè nínú bí iyọ̀ gbẹrẹ fún láì fọbẹ jẹ ni. so káyọ̀ wá ayé ọ̀rọ̀ ẹ̀ sìn wà wá kọ̀ orin tó yẹ kó bá orin wá báńkọ yìí ní tó gbòwe lọ ni ní tó bá àṣà lọ ni ó yẹ káwọn ọmọ kọ́ máa fi ṣe thesis kọ́ máa fi kọ́ káwọn ọmọ jókòó lórí ẹ̀ kọ́ máa kọ project lórí ẹ̀ látàrí òwe ẹni ọmọ mi kò gbọ́dọ̀ wá irú orin báyìí náà ti gbọ́dọ̀ kọ́ ẹ wo ni orin kan ti kọ ṣẹ́ẹ̀rẹ̀ ìrèlé rẹ̀ náà ìgbèrè bíbí òkúdu agẹmọ ògùn ọ̀rẹ́rẹ́ ọ̀wàrà bẹ́ẹ̀ lu ọ̀pẹ ọmọ bí ọmọ wọn fi ẹ mọ̀ pé àgẹ̀bí K1 The Ultimate orin tẹ́ ẹ̀kọ́ tẹ́ ní ṣẹ́rẹ́ ìrèlè ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́rẹ́ kámọ̀ ní ṣẹ́rẹ́ ìrèlé rẹ̀ náà January February March ìgbèrè bíbí òkúdu April May June agẹmọ ògùn ọ̀rẹ́rẹ́ July August September àwọn arábẹ́ lọ́rọ̀ pẹ́ October November December gbogbo àwọn nǹkan wọ̀nyí táwọn náà bá níbi táwọn ti ń jókòó dájú wò pé òkè kí la máa fi beautify iṣẹ́ ìdá ṣe àkọ́mọ́ àwọn nǹkan wọ̀nyí yóò gbá research lójoojúmọ́ wípé òkè
kí la máa fi kọ́ àwọn èèyàn wa because kọ̀ọ̀kan tó máa jẹ́ kakọ̀ máa kọ́ gímọ́nù gbìgbìgbìgbìgbìgbì káwé no àwọn ẹlòmíì ìjọ náà fẹ́ jó ẹlòmíì ìjọ àti ẹ̀kọ́ náà fẹ́ kọ́ nù orin mo jókòó àwọn meeting onífújì lọ́bàdé nítorí sàrà àwọn olùkọ́ bá dìde lọ́wọ́ lóhùn Ìyábọ̀ Sunday mo ní látẹ̀lé lọ kò jẹ́ Sunday mọ́ kí ló dé Sunday báwo lè jẹ́ kìí ṣe ìkàlẹ̀ fáwọn ayé sí pé Sunday o pé Ìyábọ̀ Sunday no that's not the name ọmọ ilé wa ló jẹ́ Ìyábọ̀ ọmọ ilé wa àtìgbà ẹlẹ́dẹ̀ ti pọ̀rọ̀kọ ara ẹ̀ ọmọ ilé wa ọmọdé gbàdúrà kí wà lóṣòdì kí wà lágàrà kí wà nísàlẹ̀ Èkó kí wà níbi gbogbo ẹni àpọ́nlé ẹni yìí àfi bí ẹni wípé ẹ láṣẹ kan lẹ́nu tẹ́ fi ń bá gbogbo wọn sọ̀rọ̀ kò dẹ̀ ń ṣe àṣẹ àpọ́nlé ni. àṣẹkọ ẹ̀rí tí o bá tòkò pẹ̀lú lórí ilé tó bá ń ṣoríire kọ́ máa ka nǹkan rí ọlọ́ọ̀dẹ́ kan ká àwọn mọ́nú nǹkan rí Sunny Adé àwọn ọ̀gá wa tún nìyẹn wọ́n nínú lórí ilé bàbá kàmí mọ́ wọn gbogbo rẹ́kọ̀dù tí aṣáájú nìyẹn gbogbo ẹ tó fọwọ́ pẹ́ bàbá yẹn ní ara. ẹni bá ń ṣeré kó múra síre o ẹni tó ń ṣe ká kó múra síkà o àtòrí àtìkà ìkan kì í gbé ọlọ́run ọba ló mẹ́ni tó lè rọ́rùn wọ̀ nínú wa torí èyí ẹ bá ń ṣe rere ire ló pé ara mi ẹ má ṣe ká o ẹni bá ń ṣèkà bọ́dí ìjọ kan á kú àfilé ààyè ilẹ̀ àgbọ̀rún lọ ìkà pé ẹ máa ṣe ka òre ló pé ajíkọ́ máa dàbí ẹbẹ̀rù ọlọ́run ọba aburú òpè òwò ẹ̀yìn èèyàn mi ẹni bá ń ṣèkà bọ́dí níjọ ọjọ́ kan òwe ẹsẹ̀ wá dúró níwájú ọlọ́run àròjọ gbólóhùn K1 the ultimate. Láti kékeré láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti mọ K1 when it comes to kágbèjà mẹ̀kúnnù ká sọ kí ni mẹ̀kúnnù fẹ́ fún ìjọba gbogbo bílù ó ti ṣe rí bó ti ṣe rí nǹkan kékeré àwọn aráàlú fẹ́ lọ́wọ́ ìjọba kì í ṣe fún mẹ̀kúnnù nìkan àtolówó àti mẹ̀kúnnù kọ́dọ̀ hospital kí wòsàn wà fún wọn kó jẹ́ pé gbogbo nooks and crannies hospital wà ní wọ́n dẹ̀ pé wọ́n lóògùn àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ lọ́gbọ́n gbowó oṣù wọ́n rẹ̀ láti sáfà àwọn èèyàn obìnrin kan tó pọ̀ jù lọ́wọ́ ìjọba ju good health good education káwọn ọmọ wọn kọ́ nílé ìwé lọ kọ́ yẹn ní títí káàkiri kọ́ ṣe vocational centers kí iléeṣẹ́ pọ̀ rẹpẹtẹ technical colleges kó pọ̀ káwọn ọmọ máa rí ìwé ká báwọn bá ti ń lọ hospital wọ́n rí ìwòsàn ọ̀fẹ́ wọ́n rí ìwé ọ̀fẹ́ ká gbogbo wa kọ́ la máa di onílé ní ìjọ kan onílé kíkọ́ ṣíṣẹ̀ tẹ̀lé ni ṣùgbọ́n kí àǹfààní ojú ọ̀nà tó péye kó wà káwọn tó gbin ilé oko wọn tó gbin nǹkan lóko kó bọ́ sáàrin ìlú kan ríta káwọn náà ló gbẹ́dùn kó jẹun kó yó ju gbogbo ẹ̀ lọ ká tàn iná báyìí iná mọ̀nàmọ́ná kó má ṣẹ́jú tá bá ti ṣe é fáwọn aráàlú ló bá tán gbogbo akọ́lá máa di mílíọ̀nìà àwọn kò gbàdúrà káwọn di mílíọ̀nìà pàápàá ṣùgbọ́n nǹkan tó fẹ́ ni pé ọmọ àwọn ó rẹ̀ àwọn dọ́sítítù wọ́n lóògùn dọ́sítítù aláwọ̀ ni wọ́n sọ́nà ní wọ́n sùn wọ́n tọ́nà lásìkò wọ́n bọ́ sójú títì ọ̀nà tó gbàgede tó dámínú gẹ́rẹ́gẹ́ tó yọ àwọn ọmọ léèwé wọ́n kọ́ṣẹ́ òṣìṣẹ́ ṣiṣẹ́ ìwọ̀nba tó bá bá mú délé wọ́n máa live life wọn àwọn èèyàn òbèrè nǹkan tó pọ̀ lọ́wọ́ ìjọba àgbọ̀gbọ̀ nǹkan wọ̀nyí tá à ń sọ yìí làwọn tó wà lórí àlééfà náà lè ṣe fáwọn aráàlú níṣẹ́ nǹkan tó pọ̀ tó bá ní mẹ̀kúnnù bèrè mẹ̀kúnnù kò sọ pé kó wá fún un ní 50,000 naira lóṣù kó ń bá ṣiṣẹ́ wọn ò bèrè ẹ̀ ìyá tí òwò tó wà lóko tó bímọ tó ti ṣe wàhálà fún ọmọ ẹ̀ nígbà tí egungun ara wọn tó sì dúró ìgbàgbọ́ ẹ̀ ni pé ọmọ òun yẹn tó bá ti lè mú iṣẹ́ tó ti ń lówó á máa fún un ní nǹkan tó ń máa jẹ wọn ò bèrè nǹkan tó pọ̀ wọn ò ní kíjọba wá kọ́lé fáwọn àwọn èèyàn ní kíjọba wá kọ́lé fáwọn kí security wà káwọn èèyàn sùn kó má sọ̀rọ̀ pé wọ́n ń bọ̀ tí ò bá ti sí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó ti tọ́ àǹfààní kí ló jẹ́ fún ènìyàn
ó jèrè gbogbo ayé o ó sọ ẹ̀mí ẹnu o àǹfààní kí ló jẹ́ gbogbo ohun tá a kó sáyé yìí náà ibi tá a gbé wà yìí kó tún dáa jù báyìí lọ nílọ́po 10 níjọ́ tẹ́ni tó ní tó bá máa lọ kò ní mú pín kò ní mú lọ. wọn ò dẹ̀ ní sin sórí waterbed. ẹ bọ gbogbo àǹdíwó àǹdí gbogbo ẹ̀ àǹdí gbogbo nǹkan wọ̀nyí ohun táyé fáyé níjọ́ tẹ̀gà bá ti mọ̀ yẹn ìbátọ́wọ́ èèyàn bá kábàyì lèèyàn máa bù dání because ọ̀kánjú ànígbà tí èèyàn bù tó kún ọwọ́ yìí tó tún wá ń ṣẹ́dá alẹ́ tó tún wá fẹ́ máa fi abí àkó ẹ̀tọ́ bàbá ti kọ̀ dáadáa mọ́ a máa ṣe dáadáa ní. kí làwọn kan sí kéwàá kórìíra nígbèsí ayé yìí. mo kórìíra kí wọ́n máa parọ́ mo kórìíra kí wọ́n dẹ̀ máa ṣàfojúdi ẹ̀rí wàá tún yá ọlọ́run nínú àwọn àgbàlagbà náà ẹ̀ náà ẹ̀yin ọmọdé ẹ má ṣàfojúdi o àfojúdi o oúnjẹ yẹn níyà àfojúdi ò dáa mi ò láì kí wọ́n máa parọ́ mi ò láì kí wọ́n ṣàfojúdi èké pàápàá mi láì kí wọ́n máa ṣe tẹ́ńbẹ́lẹ́kún jọjọjọjọjọjọ àkùrádì náà sọ ó ń kí wá ń lẹ̀ tẹ́ńbẹ́lẹ́kún ọ̀tẹ̀ character assassination a máa fi ẹnu yìí ká fi condemn èèyàn to death kó ìwọ ló máa fẹ́ nu ṣàpèjúwe èèyàn tó ti pa nítorí yẹn pẹ̀lẹ́nu láì lùbọ́n láì làdá ó ti fẹ́ nu pa gbogbo àwọn nǹkan wọn yẹn àwọn nǹkan tó náà lòdì sí nìyẹn àwọn nǹkan tẹ́mi náà lòdì sí nìyẹn mo lòdì sí kí wọ́n ṣàfojúdi kó ṣèké kó parọ́ kó jalè torí pé gbogbo ohun tí ò tó ó máa ṣẹ́kù tó bá sọ fún wa pé àwọn ta ti jẹ́ pákà lẹ́yìn èèyàn kan rí pé ọlọ́run tó máa mú àwọn kékeré yìí náà ó máa fi nǹkan kékeré kan ó máa fi ṣe dúndùn ọ̀sán fún wa ọlọ́run ọba ló ń ṣe nǹkan ẹ̀ẹ́dí lára àwọn àgbàlagbà wọ́n ní làálàá kòókò wọ́n ní kò láyàn àfẹ́ tọ́lọ́run bá ṣe kí ni tó bá là kò láyàn mo fẹ́ kó gbogbo nǹkan sọ́wọ́ mi mo fẹ́ kó sẹ́yìn ọwọ́ máa kó sápò kó sọ́wọ́ mi kó sápò jù bẹ́ẹ̀ lọ tàbá kádàrà kó máa ná ni tàbá kádàrà kó máa ná ó lè gbà tó kó báyìí tó kó àpò yẹn náà bó ṣe ń jókòó báyìí tó fẹ́ bẹ̀rẹ̀ ní kó máa ná báyìí ọlọ́jọ́ bá ṣe kí ni abádé ẹ̀rí so èmi ò àwọn nǹkan tèmi ò fẹ́ àwọn gbogbo tó bá ti jẹ́ nǹkan ìbàjẹ́ mi ò fẹ́ ní tó jẹ́ nǹkan ọ̀dọ̀tí mi ò fẹ́ mo hate kí wọ́n máa parọ́ mo hate kí wọ́n máa parọ́ ẹni tó bá ń parọ́ ò lè jọ rẹ̀ ni. ọjọ́ wo ni kéwàá lè sọ wípé ọjọ́ yìí jẹ́ ọjọ́ tínú ọ̀tá yín ò dùn púpọ̀ rí dẹ ọjọ́ wo lẹ tún lè sọ wípé ó jẹ́ ọjọ́ ayọ̀ kéwàá rí. gbogbo àsìkò tí mi máa ń bàjẹ́ òun nígbà tí n bá rí ẹni tó ní àǹfààní àti ṣe dáadáa tó kọ̀ tí ò ṣe dáadáa tó ń ṣe àìdá ní mi máa ń bàjẹ́ pé má tí ò ní ojú ẹ̀ fọ́ orí ọ̀nà àti ṣe dáadáa lẹ̀ dáadáa náà rí lẹ́gbẹ̀ẹ́ eré ẹ̀dẹ̀rẹ̀ okòwò ṣe é sìn wá ṣàìdá tó ń wá ní èṣù ni ẹ fèṣù lẹ̀ ẹ má purọ́ méṣù táwọn èèyàn bá ṣe nǹkan tí ò bá da èṣù náà máa ń parọ́ mọ́ dáadáa lè wà lẹ́gbẹ̀ẹ́ wọn tọkọ̀ tó ń ṣe nítorí tí mi wá dùn jù láyé mi òun níjọ́ tí n bá rí èèyàn tó bá ṣe dáadáa bí ẹ bá ti ṣe dáadáa lẹ́gbẹ̀ẹ́ báyìí pé eléyìí tó ṣe dáadáa yìí ó rà ìdálẹ̀ kò ṣe àwọn àsìkò tí mi máa ń dùn nìyẹn ó dáadáa bí n jí láàárọ̀ mo ti bá ọjọ́ èlé ojú wọn lè ló mọ́ wa I ma live life lọ by the day I live my life by the day ọlọ́run bá ṣe mú wa bẹ́ẹ̀ ni mo ṣe ń live life mi ìwọlé ayé mọ́yà ọ̀rọ̀ olóbìnrin dé àwọn nǹkan kan wà tẹ́mi ò fẹ́ káwọn èèyàn máa sọ pàápàá jùlọ ní gbèsè ayé anybody ẹni tẹ́ yaṣẹ́ lẹ̀ fún tó mú iṣẹ́ ìbí iṣẹ́ tó ṣiṣẹ́ dáadáa gbogbo tó bá wù kó fi ṣe ìgbádùn ayé ẹ filẹ̀ as much as primary concern ẹ o ti handle it perfectly tó bá tún wá jẹ́ bàbá tọ́lọ́run fún láǹfààní tó mú ọmọ wá sílé ayé tó dẹ̀ ń ṣe tó ń sa apá ẹ̀ lórí àwọn ọmọ náà kan lè jẹ́ èèyàn ẹ filẹ̀ gbogbo róòlù ẹ̀ tó yẹ kó ṣe ó ti ṣe dáadáa ẹ lọ níyàwó méjì oníyàwó mẹ́ta ẹ lọ ní ìyàwó kan ló nínú lójú gbogbo ayé báyìí ṣùgbọ́n orò ní lábẹ́ ìjọba bá kú àṣírí tú mọ̀lọ́ka yìí ọmọ méjì lẹ́nu bí ìbí sílé ọmọ mẹ́wàá ló ní ta ó ti dá ogun sílẹ̀
láyé ẹni tó parọ́ fúnyàwó ẹ pé mi ì níbi wọn nìkan lọ ọmọ méjì ó dẹ̀ fi ọmọ mẹ́wàá rẹ̀ òfin á káàkiri. àwọn sọ fún pé máa wọlé ọjọ́ tó bá ti kú jẹ́ nìkan lọ lé. táwa lè yàn ta lọmọlúàbí. nínú ẹni tó fẹ́ ìyàwó méjì mẹ́ta tó sì bí àwọn ọmọ ẹ̀ tó sì ń ṣe bàbá lórí àwọn ọmọ ẹ̀. táyé sì rí wípé ọmọ kankan síta gbogbo ọmọ ẹ̀ wà ní lákàtà ẹ̀. àtẹni tó kọ́ tó bá tó gbé méjì sójú tó fi mẹ́wàá síta bẹ̀tì yẹn ò ń ṣe criteria fún èèyàn láti máa fi máa jọ́ọ̀jì ṣe ìgbésí ayé nítorí wọn kàkó bá choose fún ìgbésí ayé ẹ̀ òun ló choose fún ìgbésí ayé ẹ̀ bí ojú oníyàwó kan ojú oníyàwó méjì sòfà tí ò bá ti fi ní onílé kejì lára bíbélì àti kùránì pàápàá ó sọ fún wa ó ní tọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi kọ̀ọ̀nà kó tọ́ ọmọ ọkọ̀ òótọ́ mọ́ òun fowó rálé káàkiri àfàìmọ̀ kó má yẹ pé ọmọ tó tọ́ òun ló máa gbélé àti gbogbo àwọn nǹkan yẹn máa gbé ta pé tá à ń ṣe fáwọn ọmọ yẹn à ń ṣe nítorí pé mọ́tò tí wọ́n wọ̀ wá sí ayé yìí àwa ni dráìvà ẹ̀ màmá àti bàbá òun ni dráìvà àti kọ̀ńdọ́tọ̀ ìkan ló pèrò sọ́kọ̀ ìkan ló ń wa mọ́tò yẹn tó fi kó àwọn ẹ̀dá yìí ẹ̀tọ́ wa wá kó wọn dé ayé tán kàtàn dà wọ́n lẹ̀ ẹ̀tọ́ wa gbọ́dọ̀ champion course táwọn náà máa fi lè padà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé inú ọkọ̀ tó dáa ìwọ Ọlọ́run bá tò mí sí nítorí pé tá a bá padà lọ́dọ̀ Ọlọ́run gbogbo nǹkan tọ́lọ́run máa bí wá nìyẹn owó ayá ẹni ó ṣe lò láyé wàá ṣàlàyé fọlọ́run ọmọ bíbí ayá ẹni àkó wọn sí àkàtà ẹni tó bá dọ́dọ̀ Ọlọ́run bó ṣe ṣe wọ́n sí láyé àṣàlàyé gbogbo nǹkan tá a kó fún ẹ ó máa padà kó lẹ̀ ó dẹ̀ máa give account fún when the right time comes so gbogbo àwọn ọmọ ti di lọ́ra láti tọ́jú ọmọ ìta ṣe fún àwọn ọmọ yẹn a ṣe nítorí pé báwọn tó bí àwa náà wọ́n ṣe ṣe fún wa nìyẹn káwọn náà dẹ̀ lè ṣe bẹ́ẹ̀ fọmọ tiwọn náà ìyẹn ló ń jẹ́ pé bàbá mi fà wọ́n ìgbẹ́ wọn kò fọ́ lọ́wọ́ ẹ̀ gbé fèmí èmi náà fi jẹun kò fọ́ lọ́wọ́ mi tèmi náà fi ṣe kíni ti fi gbé fọ́mọ ọmọ náà àti ọba tí tálàbí ẹ bá ṣì wà máa bí lọ tí ọba ti ṣe kíni tó bá ti lọ fi ní ẹni kejì lára. K1 The Ultimate bó lẹ ṣe ń ṣe léyìí wọn náà kan fi ṣàríkọ́gbọ̀n láti Nàìjíríà ń bí dé London bí alájà Jẹ́mílà àti Wendy bí wọ́n ṣe ń múlé ìgúnrégé ń bí bọ́n tún dé London náà wọ́n kàn ń ṣe bí tẹ̀gbọ́n-tàbúrò nílé yín ní Canada náà wọ́n kàn ń ṣe bí tẹ̀gbọ́n-tàbúrò ẹ̀rọ àtẹlómi níyàwó ẹyọ kan tí ò tiẹ̀ nífọ̀kànbalẹ̀ rárá. òótọ́ nù mí you have to be realistic and be honest with yourself mi ní tán ara mi láti satisfy anybody òótọ́ ló ti bá sọ fúnra mi òun ni mo fẹ́ káwọn èèyàn kàn mú dání tó bá ti mú yẹn dání tèmi nìyẹn gbogbo nǹkan yòókù òun ayé fún ayé ẹnìkan wà tó jẹ́ role model mi tí máa ń fi ọlá ẹ̀ tọrọ lójoojúmọ́ irú kábíyèsí ọba Tẹ́júoṣó tí bá rí àwọn ìyàwó àwọn olórí mẹ́tẹ̀ẹ̀ta àwọn ìyàwó bàbá náà tí bá rí wọn tó máa jáde bọ́ síta tí wọ́n bá rí wọn aṣọ ojú kan náà bàtà ojú kan náà bí kìíní ṣe ń rẹ́rìn àwọn ojú kan náà ṣe ń rẹ́rìn ìkẹta ṣe ń rẹ́rìn síra wọn lọ́ ṣe ń bára wọn ṣe nínú ara wọn kò lè jẹ́ pé ṣe lọ́ ń tanra wọn bẹ́ẹ̀ lójoojúmọ́ ẹ̀gbọ́n mi gbogbo ṣe rí inú ògbà láyé ògbà tí inú bá ti gbà ayé àgbà ẹ̀gbọ́n mi sìn òótọ́ ọ̀nà ni bàbá yẹn lò bàbá yẹn ṣòótọ́ pẹ̀lú rẹ̀ ìyẹn kábíyèsí ọba Tẹ́júoṣó wọ́n ṣòótọ́ pẹ̀lú ra wọn ni ló ṣe yí sí fáwọn olórí náà láti ṣòótọ́ tẹ́gbà méjì bá ti ṣòótọ́ pẹ̀lú ra wọn láyé gbogbo nǹkan á ṣe kí ni á bọ́ sí dáadáa fún K1 The Ultimate ní entertainment industry à ń fẹ́ ẹni tí yóò máa gbẹnu wa sọ tí yóò máa jà fún wa níbi gbogbo bọ́lá ọ̀dẹ́ ṣe máa ṣe nìyẹn. ọmọ Oòduà lápapọ̀ sáwọn èèyàn tẹ̀lé dákúwọ̀ ọmọ Oòduà àwọn èèyàn tẹ̀lé Ẹ̀gbá ń bá Ìjẹ̀bú jà Ìbàdàn ń bá Ọ̀yọ́ jà
Ondo ń bá Èkìtì jà ṣé wọ́n ń ṣọmọ ìyá kan náà ṣé wọ́n ń ṣọmọ Odùduwà ní ọ̀rọ̀ ọmọ Odù tó dá wà. tó dá ìwà. So a máa ń láì láti máa sọ ọ̀rọ̀ pẹ̀lú akin treat tó wà ní abẹ́ kí ni mo àbẹ́ gba ọmọ Odùduwà ṣé ọmọ Odùduwà ṣe bí ọmọ Odùduwà ni lẹ́yìn mo rò pé ó gba àwọn Ìgbò wọ́n máa ń come up with one voice láti sọ̀rọ̀ àwọn south wọ́n dìde wọ́n come out to talk with one voice àwọn northern people Arewa flora wọ́n sọ̀rọ̀ uniformly àwa ti break ara wa into various parts tí o make wa strong as truly ọmọ Odùduwà. Ẹ̀rí èmi ò kí ń bẹ mi ìrẹ̀ láìkí kí n máa sọ̀rọ̀ sí èèyàn ṣùgbọ́n nǹkan tí èèyàn bá ṣe la gbọ́dọ̀ fi yìn àbí ká fi bá wí nígbà tí ọmọ Odùduwà láǹfààní àti ṣe olórí ilẹ̀ yìí ṣáwọn ọmọ Odùduwà ṣàwà ní ìṣọ̀kan ṣàdẹ̀jà àǹfààní ẹ̀ àjẹ́ o geographically tó máa ń pín ìlú southwest Nigeria àti produce leader ojú wa ti ṣe nínú wọ́n ti mọ́ báyìí tẹ́ẹ̀tẹ́lẹ̀ agitation wa ni pé àwọn náà gbọ́dọ̀ ṣe kọ́dẹ́kà náà ṣe kọ́dẹ́kà náà ṣe àwọn náà ti ṣe é sìn ojú wa dẹ̀ ti ṣe kí ni ojú wa ti já. ojú wa ti já ṣé ó bí nǹkan fún wa kí ló bí kò bí anything kò bí progress láàrin ọmọ Odùduwà so gbọ́dọ̀ ọmọ Odùduwà wà ọmọ Odùduwà kò mí ní kábíyèsí ọba ní ọ̀fífẹ́ nìkan kò lè mí ní àwọn ọba ládé ẹ̀bùn mo ti kọrin kan gbà kan rí gbogbo ọba ládé nílẹ̀ Yorùbá o ẹ pa ọmọ ìjọ kẹfà wọn sọ̀rọ̀ gidigidi ìlú kan bá èké jíjà ọmọ bàbá méjì wọn ṣọ̀tá abèrè kí ló fà sáàbàbí ohun tí ó tó ń bọ̀ wá ṣẹ́kù bàbá ṣera wa lóṣooṣù ọ̀wọ̀ ní tèmi ni mo wí o Yorùbá ò gbọ́dọ̀ já o tèmi ni mo sọ Yorùbá ò gbọ́dọ̀ já o tó rọrọ̀ tó wà nílẹ̀ yìí o kọ́ máa yìgà lé wa lórí ọmọ Yorùbá ẹ̀sùn múra kí o kí láàrín ṣe táàrùn yí ara wa síná kí láàrín ṣe ilé ìrìn ara wa síná mo ti kọ́ nínú àwọn rẹ́kọ̀dù àwọn àwọn tí ti ṣe sẹ́yìn ṣé nígbà tí ń kọ́ ní yẹn ṣáwọn àgbàlagbà àwọn tó jẹ́ bàbá yẹn ṣọ́ sùn ni wọ́n sùn nígbà tí ń kọ́ ní yẹn ṣọ́wọ́ Yorùbá ti jẹ pírẹsidẹ̀ntì Nàìjíríà àbí kò jẹ́ ṣàmúlò kí ló dà fún wa báyìí sí ìjọba ti padà sọ́wọ́ àwọn Haúsá though I believe in one Nigeria I believe solely in one Nigeria but àríṣe àríkà bàbá àrígún ní tó bá kọ̀yìn náà ló kọ̀yìn Yorùbá nínú mi kì í ṣe Haúsá àti Yorùbá àti Ìgbò àti Haúsá wọ́n papọ̀ tó ń jẹ́ ìlú tó di Nigeria so gbàtọ̀ wọn wà bẹ́ẹ̀ kí ló bí fún wa ṣé television station wa ṣó lè sí ní ṣé schools wa ṣó lè sí ṣáwọn roads wa ṣó lè sí you cannot go from Lagos to Ibadan and enjoy smooth ride mọ́tò tí ra sínú ilé mi yẹn mi lè enjoy mọ́tò yẹn ẹ̀kan tí máa gbé mọ́tò yẹn ní major journey láàrin ìgbà tẹ́ntì ra what I recorded on it is not too good it's not too good láti bó ṣe wáyé sí ó ń crack brain mi. On how to use it here in Nigeria. Because we do not have good roads. Kí ló ń jẹ́ Lamborghini? Owó tó ra Lamborghini mẹ́wàá wà lọ́wọ́ ẹlòmíì. Tó lè ra kókó sọ́gbà ìkáwọn ọmọ ẹ̀ máa gùn káàkiri. But we do not have good road. Government of the day láwọn state wọ̀nyẹn wọ́n try
But support is not enough. What's supposed to have come from federal government during our tenure was not properly done. I don't know if this will be heard accordingly. But if it will be heard accordingly, we better come on Nigerians come and so Kilo Bi Odudua, former president Obasanjo is a Yoruba man. As such, is from Ogun State. But I can tell you, if you bring 95% of Yoruba down today, they will tell you they never enjoy his government. Graduate mélòó ló ń jáde nílé ìwé nílùú tó ń ríṣẹ́. Opportunity wo la create sílẹ̀ fún àwọn tí wọ́n lọ kàwé láti lè dá ní iṣẹ́ àdáni fúnra ara wọn. Because kì í ṣe gbogbo ọmọ tó lọ sí yunifásitì tó jáde yìí náà ló gbọ́dọ̀ lọ sínú báǹkì lọ ṣiṣẹ́. Báǹkì náà sọ yìí ṣe báwo èèyàn kan máa kówó sí báǹkì tí báǹkì máa fi ráyè operate. Àfimọ́lẹ̀ to their fate. Kí ló fún mọ́jàkújà? Àwọn olóyìnbó náà ló sọ. Wọ́n ní ọkàn tí ò rí nǹkan kan ṣe. Wọ́n ní ilé ni fún ohun burúkú. And I don't mind. Ilẹ̀ èṣù ń wáṣẹ́ fún. Yes. So nígbà tí ò sí kankan tọ́kọ̀ yẹn wò, á bẹ̀sẹ̀ máa rò wọn burúkú. Ọmọ tí ò níṣẹ́ lọ́wọ́, á rò wọn burúkú. So ìgbà tó mọ wá ibo lòdúdú wà, ibo làwọn bàbá tó gbé àsíá Odùduwà dání ibo náà wà. Nígbà tó mọ wọ́n ṣe nǹkan tí kò dáa, ṣọ́ọ́rì kan sọ sí ni, eré àpò oníkàkùn ló ń dàgbò sáà. Gbogbo àwọn tó mọ̀ ọ̀rọ̀ sọ tó bá sọ̀rọ̀ nígbà yẹn, wọ́n á ní àwọn lẹ́nu wọn gbọ́rọ̀. Ṣùgbọ́n sì ẹ̀rí ìpápára ẹ̀ Olóhùn pajá. Ọmọ wa ti ṣèjọba ń sìn ó ti lọ. Gbogbo ìdókù ń sìn nínú tàbá fẹ́ lọ́dọ̀ ìjọba federal government àmàmàlàwọ̀ ẹ̀bẹ̀ ni. Tó bá wù ọmọ aláwùsá tó máa ṣe kí ni ló máa ṣe, tí ò bá wù kò ní ṣe. Nígbà àwọn ọmọ tó wà ń bẹ̀ kí ló ṣe tí ò sọ gbogbo ọ̀dọ̀ wa ní small London. Ṣùgbọ́n ẹ̀rí àwọn èèyàn wa èyí tí àwọn èèyàn wa ṣe fún Ọbásanjọ́ náà ló ń jó àwọn ọmọ ọ̀jẹ́ kó ṣe kankan because interference ẹ̀gbọ́n mi sìn àpò tó jẹ́ àpò gbogbo wa inú ẹ̀ lọ́yọ́ àti mú nǹkan tó wá fi tó gbèsè ayé gbogbo wa ṣe ṣùgbọ́n torí pé lábájá ò ṣe tiẹ̀ tàbí ṣe tiẹ̀ má tọ́ ọ̀bọ̀ náà àpò yẹn mú nǹkan fún wọ́n ní kíní ẹ̀ olóńlóko olódò tó bá lóko tó bá lódò á padà wá pẹ́ Ọbásanjọ́ ti padà wá bá problem yẹn lé sí. K1 the ultimate incoming senator tí wàá lágbára lọ́wọ́ ọlọ́wọ́ ọba. ẹ̀ ń tẹnu wọ́n incoming senator. ọ̀nà lẹ́yìn tí wàá nílùú Èkó pẹ̀lú àṣẹ ọlọ́wọ́ màláìkà tó ń kọjá lọ ti fò tẹ̀tẹ̀. lóòótọ́ mo sọ pé mo clear rẹ̀. tẹ́ bá lórí ọ̀fẹ́ láti dé Àbújá kí ni nǹkan tẹ́ máa béèrè fún ìpínlẹ̀ Èkó? Wọ́n ní béèrè nǹkan kí lẹ fẹ́ nílùú Èkó, béèrè nǹkan kí ni ẹ fẹ́ fún Nàìjíríà lápapọ̀. Ìyẹn kọ́kọ́ ni wọ́n fẹ́ sọ kò ní jẹ́ ìlú Èkó nìkan ajẹ́ Nàìjíríà nítorí pé a ò lè sọ ibi tí ẹlẹ́dàá kọ fún apá máa sùn wọ́n á jọ síbi kan wọ́n ní kò mú nú Èkó àti Ìlọrin wá ní Èkó nìkan ní nígbà ó sì máa sùn wọ́n ní orí òun mọ́bí sùn orí òun mọ́bí pé ìbámu bẹ́ẹ̀ ìbámu tún bẹ̀ ṣe láti tún lẹ́bẹ̀ ṣe so tẹ́ bá bí mí tó máa ní mú tó lè mú gbogbo ọmọ ènìyàn gbégbé ọmọ ènìyàn ní Nàìjíríà ni mo fẹ́ kọ́mọ ènìyàn àwọn nǹkan tí mi ò fẹ́ rí òun ni kí n jáde bọ́ta kí n máa rí àwọn ọmọ kéékèèké tán àwọn ọmọ kéékèèké tó pé nígbà táwa láǹfààní a lo àǹfààní tiwa dáadáa akọjúmọ́ nìkan òun ló padà wá dúdú ní tiwa lọ́wọ́ lẹ́nu tọ́ọ̀ ní nǹkan kan ṣe tó ń rí títí káàkiri wọ́n wá ń pe oríṣiríṣi orúkọ wọn fi ń pè wọ́n àwọn olùbíà ní street urchin àwọn olùbíà ní miscreant wọ́n wá bẹ̀rẹ̀ sí ń pè wọ́n lóríṣiríṣi orúkọ tó bá bí mí lẹ́nu it is to provide a better living condition of life for the generality of our youth because tí youth bá ti fail adulthood ó ti fail adulthood ti fail because youth ló ń dàgbà náà èyí ló ń dàgbà kọ́. mo fi ara balẹ̀ gba àsìkò K1 lónìí àdúpẹ́ ìgbà mi àyè àwà kò ní sọ̀rọ̀ ìgbà mi ọ̀rọ̀ àwà kò ní sáyè lénìí ọ̀rọ̀ wà inú mi sì dùn pé ẹ fi àyè ẹ̀
sílẹ̀ fún mi. mo lórí àwa pé ojú tẹ̀lé mi lọ kò dín kó lè kẹ́kẹ́ ní Tàyíndé àwa elégbè lẹ́yìn rẹ̀ pé o. ìjẹ́ tí ẹ̀ mọ orin tí mo kọ yẹn. mi mọ̀ n sì mọ̀ pọ̀pọ̀lọpọ̀ náà mọ̀ léwọ̀n rántí mọ́. bá a ní agbájú lọ́la bá a ní wọ́n lọ. ó lẹ́kẹ̀ẹ́ ẹnu sọ. mo lórí àwa pé ojú tẹ̀lé mi lọ kò dín kó lè kẹ́kẹ́ ní Tàyíndé àwa elégbè lẹ́yìn rẹ̀ pé o. bóni bá díjú wá wà ládìtú ìbá Síkírù ọ̀gá Láyìndé o. orí mo lọ́lọ́hùn lẹ́yìn mo bólúwa dúró ọkàn mi balẹ̀ kíní kan kò ní ṣe mí àwa yóò máa jẹ́ orí a kì í sì ṣe lù àwa yóò máa lékè ṣáá lọ́jọ́ ayé wa gbogbo èmi àjò wàá tún gbé ẹsẹ̀ sókè pé bàbá ṣe púpọ̀ fún mi tètè mi ọ̀rọ̀ mi ti dijó ọ̀rọ̀ mi ti dayọ̀ ẹni nígbàgbọ́ arére níbẹ̀ àjọba adádé ògo. ẹni tó bá nígbàgbọ́ arére níbẹ̀ àjọba adádé ògo àjọba adádé ògo ẹni nígbàgbọ́ arére níbẹ̀ mo rí ní sí àjọba adádé ògo. báyọ̀ wá mi máa wọlé. báyọ̀ wá mi máa wọlé. bàbá yìí jù mọ́ òkè báyọ̀ wá. ọ̀dàdà máa wọlé. Báyọ̀ wá. Bàbá Tunu, aláṣẹ Báyọ̀wá Records, Báyọ̀wá International, Báyọ̀wá Television, aláṣẹ Swagger TV, aláṣẹ Swagger TV, ẹ máa rí Swagger TV, ọ̀dàdà, Bàbá Tunu máa wọlé para, Olúwàgbéga ọ̀màdé òsì, àṣírí ẹ̀kọ́ ẹ̀ kò ní tú lójú ewé. Ayé ọba lọ, ọ̀dàdà ni kò sí nǹkan. Aláṣẹ Swagger TV, lẹ́yìn ọmọdé òsì, àwọn tó lúwayé fújì rẹ̀ alábàbí. Swagger TV ni ẹ máa wò. Swagger TV ni ẹ máa wò. Swagger TV ni ẹ wá wò. Swagger TV ni ẹ máa wò. Lọ́wọ́ Adéhùsì rí, ọ̀dàdà máa lò nìyẹn. Ọmọ Adéhùsì, ọ̀dàdà máa lò nìyẹn. Ọmọ Adéhùsì, ọ̀dàdà máa Swagger. Ọmọ Adéhùsì, ọ̀dàdà ní Swagger. Ọmọ Adéhùsì, ọ̀dàdà ní Swagger. Ọmọ Adéhùsì, ọ̀dàdà ní Swagger. Swagger, Swagger, Ọ̀dàdà ní Swagger. ọmọ Adéhùsì, ọ̀dàdà ní Swagger. Ọmọ Adéhùsì, ọ̀dàdà ní Swagger. Lórí TVC, Ọ̀dàdà ní Swagger. Ọmọ Adéhùsì, ọ̀dàdà ní Swagger. Swagger TV ni ẹ máa wò. Swagger TV ni ẹ máa wò. Olúwàgbéga Adéhùsì. Olúwàgbéga o. Adéhùsì. Olúwa ló gbéga dáyé yìí. Ọ̀dàdà mi Swagger. Adéhùsì. Ọ̀dàdà mi Swagger. Adéhùsì. Swagger TV ni ẹ máa wò. Swagger TV ni ẹ máa wò.